ego dùn mamadi kò ṣáà ti lówó lápò àṣàbí tó ń ṣa dọ́là àwọn pàdé mi tó ń ṣe wáyà èkó dùn jù báyìí lọ àwọn arábí náà máa pẹ́ sá lọ ó wà lẹ́kọ̀ọ́ àwọn kan bá òkè o má lọ fọ́ bí àwa ò lè sá lọ fún wọn tán bá dé a máa kí wọn káàbọ̀ àwa la lè kó ìwọ má fọ̀. ọdún ṣẹlẹ̀ ìdè ló ń bẹ́ẹ̀ gbọ́mẹ̀ ìfẹ́ hàn. alákùnrin kan wà tó ń gbé ìṣe àti àṣà lárugẹ níbi tá a wà yìí ni bẹ́ẹ̀ ni nǹkan tó wá jẹ́ kàyéfì ibẹ̀ ni pé ẹni yìí ìta tó wọ́n ń sọ tí wọ́n ń ṣe pé ọmọ Yorùbá gangan ni wọ́n o bó tẹ̀ kọ́ máa sọ pé wọ́n ń ṣe ọmọ Yorùbá o àmọ́ ìṣe àtàṣà yìí wọ́n ti gbà láwọn àtàjẹ́ Yorùbá gan. Igbo ekele kwa m nọ aha m Jude Ọgọmegbu na Nnabuife Okwuwadị egwu Chukwuka ọmọ bíbí ilẹ̀ Igbo ni mí àmọ́ mo pàdé ọba Èkó lọ́jọ́ ni ó ní báwo tèmi ṣe jẹ́ mo ní I'm a Lagosian of Eastern extraction bàbá ní báwo ló ṣe jẹ́ mo ní bàbá ìran Yorùbá wo ló ń jóṣòdì bàbá ní olóró sọ ibi tá a parí ẹ̀ sí náà nìyẹn. ṣé ilé ìsàn kan pa Ilé Ifẹ̀ ni ẹ̀dẹ̀ ń ṣàkàrà ń pé bàdàn ṣé ilé ìsàn kan pa Ilé Ifẹ̀. Ifẹ̀ òye làgbo àwọn ọlọmọ dòdò kan ò téèrè àwọn ọlọmọ olódò kan ò tààrà odò tó ṣàn wéréké tó dẹ́nkùlé ọ̀sìnlẹ̀ tó dàbàtà ó dẹ́nkùlé adéláwẹ̀ tó dòkun oníké ò gbọ́dọ̀ bùmú abàjà wọn ò gbọ́dọ̀ bùwẹ̀ ògèdègèdè oníṣòbòrò ni ó mọ omi odò náà gbẹ ṣòbòrò míhùn mi ẹ jẹ́ kíbi dandan mọ́ bá lábẹ́ a kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni a kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Oyè kò ga kò bẹ̀rẹ̀ là á kí wọ́n nífẹ̀ẹ́ Òdáyé bí a ò sì kí wọ́n nífẹ̀ẹ́ a kì í tábẹ́rẹ́ ojú bíntí ni wọ́n fi wo ni èmi wá kọ́ba nífẹ̀ẹ́ mo là kún ọba nílò ṣeéṣe fún àdìmúlà wọn ní àpàlàdò bàǹtẹ́gbọ̀ọ́rọ̀ ní mo fẹ́ wùn mí ṣẹ́gi ọwọ́ àti tẹsẹ̀ káfárí apá kan dá kan sí yéèpà òrìṣà aṣọ funfun ṣe bóun ló múlé olúfẹ́ wùn mí àpadà rí ẹni àpàlàdò ènìyàn ẹ bojoojúmọ́ ní múlé wọn sún mi lọ àwa ọmọ ní fìtílà rébété iná kò ní kú níbẹ̀ tọ̀sán tòru ibẹ̀ ní bàbá wa gbé ń kawó ẹyọ àwa ọmọ ní lùkàn tí wọ́n fa awọ ẹkùn ṣe akétépe tí erin náà fi ṣọ̀sán lù oníkẹ́ ò gbọ́dọ̀ jó abàjà ò gbọ́dọ̀ yẹsẹ̀ kìkìdá oníṣòbòrò ni ó jolù náà ya oògùn ò ṣeé dágbé bàbá ni ò mọ̀ wípé irin ti pọ̀ lágbẹ̀ẹ́dẹ òun bá ti má lágbẹ̀ẹ́dẹ kò jẹ́ mẹ́ni fínná àbọ̀mìrè o. amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa ẹ̀mọ́ bá ṣe máa ń ṣe ní ojoojúmọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ tó bá jẹ́ pa nípa ti ìṣe àti àṣà mọ̀ pé ibí yìí ni ibi gangan ló ń gbé ìbádẹ́ pé ká tún ṣe fàájì náà ni ibi ló ń gbé àwa ní ẹ̀rígẹ́ bá ṣe wà ń pé kò ń ṣe pé bóyá nù ọ̀dọ́ wa gangan láwà àwọn ò ní dédé kúrò nínú ọgbà wa tí ò bá ń ṣe pé ó nídìí pàtàkì tí a máa fi lọ la fi wò pé bàbá aláti ṣe kí ni aláti wá wọn lọ torí tó bá ń sọ pé alákùnrin kan wà tó ń gbé ìṣe àti àṣà lárugẹ níbi tá a wà yìí ni bẹ́ẹ̀ ni nǹkan tó wá jẹ́ kàyéfì ibẹ̀ ni pé ẹni yìí ìta tó wọ́n ń sọ tí wọ́n ń ṣe pé ọmọ Yorùbá gangan ni wọ́n o bó tẹ̀ kọ́ máa sọ pé wọ́n ń ṣe ọmọ Yorùbá o àmọ́ ìṣe àtàṣà yìí wọ́n ti gbà láwọn àtàjẹ́ Yorùbá gan ẹ má jẹ́ sọ̀rọ̀ jù bàbá wà ń bì yìí bàbá olórin funfun ni wọ́n èmi ara sorúkọ wọn ń pé bàbá tèmi ni wọ́n Jude tí mo fi tọ̀wọ̀ tarí kan Chukwuka àmọ́ orúkọ wọn gùn jù bẹ́ẹ̀ lọ kí má wàá sí pé màá fẹ́ kí wọ́n fi ẹnu tí wọ́n gangan po orúkọ yẹn bàbá o ṣe dáadáa lábá yín sà. àlàáfíà làwọn ayé jàre èmi ti ń tòótọ́ àfínjú òkúrò tèwé rẹ pẹ́ lárọ́sẹ̀ tí yan bẹ̀rẹ̀ ọba láàyò Igbo ekele kwa m nọ aha m Jude Ọgọmegbu na Nnabuife Okwuwadị egwu Chukwuka ọmọ bíbí ilẹ̀ Igbo ni mí àmọ́ mo pàdé ọba Èkó lọ́jọ́ ni ó ní báwo tèmi ṣe jẹ́ mo ní I'm a Lagosian of Eastern extraction
bàbá ní báwo ló ṣe jẹ́ wọn ní bàbá ìran Yorùbá wo ló ń jóṣòdì bàbá ní olóró sọ ibi tá a parí ẹ̀ sí náà nìyẹn. ṣẹ́ni bọ́ ṣe pé kọ́ tuntun pé ẹ̀ ń gbọ́ òkè máa ní àti bá a tún orúkọ yẹn pè lẹ́ẹ̀kan sí. Jude Ogomegbunem Nnabuife Okwuwadiegwu Chukwuka. ṣẹ́ni pé ó kì í síbẹ̀ sẹ́yìn lè bínú sí mi àbí ó kì í síbẹ̀ bàbá ẹ ṣe tẹ gbà á lálejò ẹ pẹ́ fún wa bàbá ibi tá à ń lọ ká tètè gbéra ká lè tètè débẹ̀ tó níbi tá a ṣe máa yà sí méjì mẹ́ta kan bàbá ẹ ti ní ọmọ Ìgbò ní bó tẹ̀ gbé ẹ ti di Yorùbá ọmọ bó gangan yín nílẹ̀ Ìgbò gangan nílé yín bẹ̀ tí bàbá ti wà. àwa ọmọlé kí n tó tiẹ̀ ṣàpèjúwe ibi tí n ti wá ẹ̀jẹ̀ ń kíra mi náà alóríkì mo bò wọn obi aka ní akéèpé wọn emene mẹ wọn mkpịsị aka lẹgẹlẹgẹ olúbọsí ọgụ osie ike wọn egbu onye ụbọsị ndụ agụa wọn agadi obo na wọn fọ ọgụ ju ni wọn oguluzeme omefesiwani ẹjẹ ndalẹbẹ mọlẹmi ọmọọba lọ́tùn ọmọọba lósì ọmọ oníkàrírọ tó dọjọ́ ogun tí ka ọ̀hún dirin ọmọ tó rí ìjà tó kọ oúnjẹ ọmọ ẹni tí bàbá ẹ̀ ń pa ní ọjọ́ inú ẹ̀ bá dùn jù ẹja filẹ̀ síbẹ̀. ẹ rí i pé ó kì í síbẹ̀ ẹ má dìde èyí tí bàbá lọ ya ibẹ̀ yóò tẹ̀ tí bẹ̀rẹ̀ kọ́kọ́ o ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ̀ pọ̀ ọmọ yín tọ́rọ ọmọ yín gan kí ni wọ́n á tún gbádùn torí bàbá tó bá jẹ́ ń pa ṣèwọ́ ní pé tó ní pọ̀bì sí tó ń jọ yín lójú pẹ̀lú lè ṣe ẹ bàbá gan tún máa fún yín kí ló ń ṣe yín bàbá báwo lẹ ṣe bẹ̀rẹ̀ kékeré yín ẹ jọ tó lọ ìwọ̀n ara lè fẹ́ mọ̀. ọmọ bíbí láwánsìn ní Sùúrùlérè ọ̀bẹ̀lẹ̀ oníwàhálà to be precise ní pàtó jàre ẹ ti ní a mọ̀ sọ Gẹ̀ẹ́sì àmọ́ wọlé kankan ọ̀bẹ̀lẹ̀ oníwàhálà ní pàtó 15 Fashionable Street ọ̀bẹ̀lẹ̀ oníwàhálà náà bí mi sí ibẹ̀ mo ti ṣe kékeré bọ́bá dé àdúgbò wa pàápàá jùlọ ní òpópónà wa ẹ rí i pé gbogbo ìlú náà ló wà ń bẹ́ẹ̀ so tá a bá ń ṣe kékeré kò sí ilé gbogbo ntagbe bọ́ bá wọlé ẹnìkan jẹun kò sí kíni dandan tó bá dẹ̀ ti ń wọlé wọn jẹun dandan kó gbéde wọn a lè sọ tátàtà kàlàbà èyí nìkan mi ń bọ̀ a lè sọ ẹ̀sán àwa búlù díẹ̀díẹ̀ náà ni gbogbo ibi tí àti kékeré nìyẹn St. Thomas Aquinas Primary School ni mo lọ ìyẹn ní Atunrashe Street àti mo kú wọn bẹ́ẹ̀ mo lọ Bishop Age mo lọ ṣe ọdún ní mo ṣe àwọn gangan lọ mọ́ Age àmọ́ ìjọba ti sọ school wa di event center báyìí àti bẹ Moise ọmọbẹ ní Moise ọmọbẹ lọ́básá ọmọbẹ ní àti bẹ wọn kàn dá school padà báwo lẹ́yìn ṣe máa ti school kúrò kẹ́yìn máa lè fi school téèyàn lọ hàn ọmọ àbí wọ́n dẹ̀ ti sọ di event center. event center ń pawó. ok àwa ò gbọ́dọ̀ ní tàn pàbí tá a ti ṣe léwe wọ́n àṣẹ sọ ilé Tinubu di event center àbí ọwọ́ àṣẹjẹ́ bíi tí a ti dàgbà tá a ti ṣe kékeré wọ́n kàn dá bẹ̀rù ni. tọ́ ọmọ màá bá bèrè ní kí bá bá jọ ilé ìwò lẹ́lọ́. event center láfi hàn nígbà tí mo kú omi ìjọba gè mo lọ sí Polytechnic Ìlàró accountancy ni mo kà má jọjọ ẹ lójú o nígbà tí mo kú omi bẹ́ẹ̀ mo lọ Yaba Tech àmọ́ nígbà tí mo máa ṣe final year mi Yaba Tech mo rò pé àmì iṣẹ́ accountant o kì í ṣe pé mi ò mọ̀ ṣírò àbí mi ò mọ nǹkan tó ń kọ́ mi àmọ́ èmi fúnra mi ìwà mi ìṣesí mi kò bá accountant mu rárá tí n bá ṣe accountant wo ẹ̀wọ̀n mi àgùnjò tọ́bọ̀ lọ. ẹ máa kówó jẹ nílé ìfowópamọ́. kì í ṣe kí n kówó jẹ èmi ò nígbà kan kówó jẹ ni àwọn tádẹ̀ máa kówó jẹ wọn á yan ké o ń tàn o ara nǹkan tí mo ṣe fira mi sípò ara mi nìyẹn tí mo ṣe darí gbogbo ohun yìí tí mo ṣe sí eré orí ìtàgé nígbà tí mo parí ní Yaba Tech. ká tó lọ jùlọ ẹ sọ pé Ìlàró èmi náà ti lọ́la lórí mo jẹ fùfú bẹ́ẹ̀ ẹ ní fùfú wọn ṣe kí níbẹ̀ kí lẹ fẹ́ sọ pàtó ń pa ìlú yẹn tó náà ará Ìlàró náà wọ́n wòye báyìí sí. nígbà táwa wà ní poli má jẹ́ tún ọ̀rọ̀ yẹn sọ káwọn aráàlú má lọ máa lé mi kiri. April 3rd 1989 wàhálà kan ṣẹlẹ̀ nílùú Ìlàró ní poli mo wà lára àwọn tí wọ́n fa wàhálà yẹn ní gidi àwọn ọ̀rẹ́ mi dọ̀la tó bá ń wò wọ́n ní so apá Ọlọ́run lè káwọ̀ yìí báyìí wọ́n ní kì í ṣe ẹjọ́ èmi náà ìwà tá a wù láyé ìgbà yẹn
ibi téèyàn rìn mọ́ lórí mọ́ àgbà ò lè máa ṣòro bí ewé báyìí èyí tá a ṣe sẹ́yìn tó ń jẹ́ kékeré ìyẹn nìyẹn àmọ́ nípa Aláró Leslie gbogbo àdúgbò yẹn àrẹ́sẹ̀pamẹ́ náà ní gbogbo gbà yẹn àwọn ará Aláró wọ́n fa èèyàn mọ́ra wọ́n wọ èèyàn mọ́ra ní gidi ìfẹ́ wọ́n máa ń fìfẹ́ hàn wọ́n gbọ́dọ̀ rọ́mọ poli wọ́n lè bájà bíi ti àwọn ará Ọ̀fàkọ́ tá máa lọ ká àwọn ọmọ skul mọ́lẹ́ náà aṣáwọn yẹlẹyẹlẹ ìyẹn ò ń ṣe kò rí bẹ́ẹ̀ ní Ìláró pẹ̀lú gbogbo wàhálà tá à ń ṣe àwọn ọmọ Ìláró tọ́mọ̀ pé àwa lára àwọn tó ń dá wàhálà lẹ́nu náà ń fi wá pamọ́ sílé wọn so tí n bá wọ ẹ̀yìn wò kí n wo ìṣe mi ní Ìláró máa wà ìfẹ́ àwọn ará Ìláró máa wà lọ́kàn mi. Bàbá jà sọ̀rọ̀ ń pa ẹbí yín ká sọ̀rọ̀ ń pa bàbá màá ká sọ̀rọ̀ ń pa àwọn ẹ̀gbọ́n àmọ́ ṣé ẹ̀yin nìkan ni àbí ẹnẹ́gbọ̀n àbí ẹnàbúrò àbí ta ni bàbá ta ni ìyá ẹ jẹ́ ká mọ̀ pé bó ti ẹ pẹ́ tọ́kẹ́yìn àti bàbá ẹjọ́ lẹ̀ pọ̀ gan. ọmọọba làwọn òbí mi méjèèjì bàbá mi ọmọọba Ìdúmùjúgbòkó ni wọ́n tó bá Ìláró oríkì mi mọ́ ní èmi ọmọọba lọ́tún èmi ọmọọba lósì ọmọọba lọ́tún yẹn ọmọọba ní bàbá tèmi tí bàbá mi fi kú orúkọ wọn ní Sunday Dibiamaka Chukwuka Nwoko so orúkọ bàbá tèmi lèmi fi ń ṣe surname mọ́mì mi ọmọọba òbúlùkù làwọn jẹ́ orúkọ wọn ní Nora wọn òbí òfurú Nora ọmọ òbí òfurú bẹ́ẹ̀ bọ́n ṣe jẹ́ nìyẹn wọ́n dẹ̀ bí wa màmá mi gbọ́ ọmọ méjì gbìnṣá àmọ́ àwa táwa wọn ẹ̀kọ́ ọmọ fọlọ́mọ àwọn méjèèjì ti di ẹni lẹ̀ báyìí àmọ́ àwa méje náà bí èmi ní ọmọ karùn-ún ẹ̀gbọ́n mi Susan èkejì Reginald ẹ̀kẹta Michael ẹ̀kẹrin Emilia èmi ní karùn-ún Lucky ní kẹta Nkem àbí ìkẹfà Nkem ní ìkeje bí a ṣe jẹ́ nìyẹn. àdúpẹ́ lọ́wọ́ kí wàá ní àwọn nǹkan tí ẹ jẹ́ ká mọ̀ nǹkan méjì tẹ́ kọ́ lára bàbá tó ló ṣe pàtàkì kí ni nǹkan méjì tẹ́ kọ́kọ́ ara ẹ̀ náà rẹ̀ kàn pé bàbá yìí o mo kọ́ nǹkan méjì lára o. ṣìnà àti sìgá. wọ́n ṣe lẹ́jọ́ kọ́ ọ́ tẹ́gbẹ́. ṣìnà àti sìgá wo kọ́ lọ́rọ̀ bàbá tèmi ṣé bí mo ní alẹ́ pọ̀. bọ̀ ẹni sọ pé bàbá fẹ́yàwó méje àbí mẹ́wàá. àmọ́ lọ́dọ̀ ọmọ mi ni mo ti kọ́ sójà ni mọ́ mi ibi tí bàbá mi ti slack. tọ́wọ́n ẹbí bàbá bá ń wò tọ́ bá gbọ́n wọn ní bínú fún nǹkan tẹ̀. tán bá bínú olódodo ni mi ò mọ̀ ọ̀rọ̀ fi sábẹ́ àwọn sọ olódodo ni mi ò mọ̀ ọ̀rọ̀ torí ẹ̀ mo ṣe níbi ìṣe accountant wọ́n máa pa mí tí n bá lọ ṣiṣẹ́ níbi kan mi ò ní jẹ́ kán jẹ àwọn tán dẹ̀ fẹ́ jẹ pọ̀ ju àwọn tí wọ́n fẹ́ jẹ lọ. so mọ́ mi ló ṣe gbogbo wàhálà kọ́lọ́ ń fọ̀rùn kẹ́ mọ́ mi mo ṣe wàhálà nílé ayé yìí mọ́ mi wọ́n á dì mú bàdí ọkọ mi èmi mo ṣe mọ́ bínú mọ́ jà mọ́ mi ló kọ́ wa láti nílé wa gbogbo wa la mọ́ ń jẹ gbọ́n sọ̀rọ̀ mi ò yẹ mọ́ mi á ní wọ́n yẹ fokóso oúnjẹ ó yá èyí tó bá sì báyìí ni gbogbo wa náà máa jẹ so lónìí mọ́ mi pé èyí tí máa ṣiṣẹ́ kẹ́yìn ni máa tẹ̀bà kẹ́yìn ni torí kíní yẹn ó jẹ mí lógún gan láti máa ṣe oúnjẹ ta ọwọ́ ọmọ mi náà ni mo ti kọ́ yẹn ń pé kéèyàn ní ìtẹ́lọ́rùn ọwọ́ ọmọ mi ni mo ti kọ́ kí èèyàn máa ṣàgbèrè ọwọ́ ọmọ mi ni mo ti kọ́. ìyẹn ti wá wọnú ra wọn torí bàbá ń ṣe. tèmi tí bàbá alájọ ń ṣe kì í ṣe pé wàá tí ó lọ́jọ́ kan tí wọ́n mi wọlé tó bá tèmi tí bàbá mi táwọn mọ̀ sìgá táwọn mọ̀ bíyà wà ní Sunday ojú ohun tí ìwọ tó ọmọ ilẹ̀ mú sìgá bá mi ṣe kẹ̀yìn sáwà méjèèjì nìyẹn Jude sódódó sọ́dọ̀ mi ló gbé dàgbà mo ní rọ ta ló tọ́ ẹ mo ní màmí ṣé ẹdùn ṣé mo kọ́ ẹ ń sìgá mu mo ní rárá ṣé mo kọ́ ẹ lọ́tì mu wọ́n mi ní olùṣiṣẹ́ yẹn ló ń jókòó sọ sí tó yẹ kó bá lọ́mọ ń di sìgá má ṣe lé bá lé báyìí ní di sìgá tó wọ́n ojú fi yá ẹlẹ́jà rẹ wàhálà àwọn obìnrin pọ̀
àmọ́ lẹ́ni báyìí àti sìgá àtọ́tí kò sí ìtì mọ̀ múnú méjèèjì àwọn tán ká mi lọ́wọ́ kó wà lẹ́yìn kámẹ́rà báyìí tí wọ́n rànjú kalẹ̀ bí Igbo. àmọ́ ẹ máa jáde gbà mí tán ní tẹ̀lé yẹn tẹ́ lọ location oríṣiríṣi kákú mẹ́nu bá bẹ́ẹ̀ àbí. kí n má bàa kó bọ́ ọmọ lọ́mọ máa ronú pé wà dà. kò yé mi ẹ jẹ́ kàn ra lé mu. nílé ní eléré orí ìtàgé ni mí wọ́n mọ̀ pé ní yàrá tí n bá wà ní tilẹ̀kùn ẹ̀ kí gbogbo wọn balẹ̀ máa wọlé kàn máa jáde bọ́n ṣe fẹ́ yàrá tí wọ́n dẹ̀ kí n tilẹ̀kùn ẹ̀ ẹ̀ lè ṣe nǹkan kan ní kọ̀ọ̀kan ń bẹ̀ ẹ̀ mọ ẹ̀ ń ta wọlé ara èyí tí mo fi lẹ̀ nìyẹn láti rí i pé à ń gunra wa à ń ṣeré ipá ò wáyé. Mo ṣe àjọṣẹ́ ní 2017 tán bá ń sọ̀rọ̀ pé báwo ni bàbá yìí ṣe jẹ́ ó máa ń yà wọ́n lẹ́nu pé ẹni tó ń ṣàwàdà báyìí ẹni tó ń ṣe kíní báyìí tó ń ṣeré ipá báyìí kò sí obìnrin kan tó wá wò ó àmọ́ mo mọ àwọn eléré orí ìtàgé ẹgbẹ́ mi tó yẹ pé wọ́n ń pa obìnrin dàbí aṣọ ni tó bá mú kan lọ́sàn-án yìí. ẹ ṣe àwọn nǹkan yìí náà di ṣe sẹ́yìn ó lè má jọ yín lójúmọ́. kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ kí n tó fẹ́ yàwó mi àkọ́kọ́ ni mo ti pinnu pé lẹ́yìn obìnrin yìí ó mi ò fẹ́ rí òwò ẹlòmíì mọ́ sọ̀rọ̀ mi ò yé yín àmọ́ ìgbà tí yẹn ti lọ ṣe attachment lọ́dọ̀ bàbá ẹ̀ èyí tó tún wà ń lẹ́sìn kọ́lọ́run bá mi fọwọ́ sí ìwà yẹn kí n má ṣì wà wù ní lọ́la Ọlọ́run. ẹni pé bàbá ti fún wa lóríṣiríṣi ọ̀rọ̀ bàbá ní àwọn ti fa ogbó ẹ̀ rí o àmọ́ wọn ò ṣe mọ́ sí i wọ́n tó ń wà á lẹ́tọ́ ẹ̀kọ́ náà ń ṣe gbẹ̀ngbò ó lè fi ilẹ̀ kùsì nǹkan tó bàbá lọ́wọ́ à ń bì bàbá fìtì síbì bàbá ẹ mọ̀ kí mo sọ pé ètò yìí yàtọ̀ torí bàbá màmá ń wò á tó fẹ́ já ọmọ náà sí bàbá a fẹ́ play video fún ọba ẹ̀kọ́ gbádùn ẹ̀ ẹ jẹ́ á bẹ̀rẹ̀ pẹ̀lú àbúrò yín alápò méjì èwo ni ká fún wọn. Photocopy kò easy, you can never be like me, this is my identity. Tẹnitẹni tekisa ń tà tán, àpàlàrà ẹ̀gún pàníyè kan, ọba àrà o, àdìgún baálẹ̀, alápò méjì, erinla kátàbù bá. ẹ lè rí irú ètò ìwò òbí kọ̀ọ̀kan ẹ ti rí tọ́ bá àbá sọ̀rọ̀ ń bò mí kò ń ṣe bí ó yàtọ̀ ẹ ti rí bàbá ibi tá à ń lọ́sìpọ̀ torí Ọlọ́run ibi tá à ń lọ́sìpọ̀ ẹjọ́ ẹ fún wọn photocopy alápò méjì à ń bọ̀ àǹtí ìlọ ẹ fún wọn. ti nice alápò méjì bàbá kí yín o ọpọlọ ò ní dàrú bàbá iṣẹ́ tíátà torí pé ta bá ń sọ pé àwa ń bá yín àwa ń ṣe náà ó ní nǹkan tá a mọ̀ yín mọ́ báwo ni iṣẹ́ torí ẹ sọ pé bàmí rò bàbá ò ń ṣe onítíátà ìyá ò ń ṣe onítíátà báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ṣe tíátà kí ló gbé yín wọbẹ̀. mo ti sọ sẹ́yìn pé ìgbà tí mo parí HND accountancy mo rí pé mi ṣe accountant ni mo yá kí ni mo lè ṣe báyìí kí n tó bẹ̀rẹ̀ ṣe tíátà aláwàdà ní mi láàrin àwọn ọ̀rẹ́ mi wọ́n á ní ìgbà tó ló kàwé má ṣe èyí tó ń ṣe yìí náà àwọn fi ṣe MC bẹ̀rẹ̀ àmọ́ gbogbo àwọn ọ̀rẹ́ mi tán fẹ́ ìyàwó when we were in our early 20s 85 to 92 yeah èmi ni mo ṣe MC gbogbo wọn àmọ́ gbà tí mo parí Yaba Tech tí mo mọ̀ pé àti parí mi Yaba Tech mo jàjà kan tí wọ́n fi seize certificate mi àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí kan ní wọ́n lọ dènà dè mí mo wá kí mọ́lẹ̀ mo lu pansa sí lára iléèwé wa ní tí mo ti lè ná ẹni tó wà lẹ́gbẹ́ òkùnkùn èmi gan wà lẹ́gbẹ́ òkùnkùn pé àwa méjèèjì náà máa lè pọ̀ mo mú wọn lọ ilé ẹjọ́ pé so kí n dúró kó pa mí ná which means àwọn tán wà ní ìyẹn tó wọ́n sọ pé àwọn tán wà ní ipò náà náà ń fi náà jẹ́ bàbá àṣàlẹ̀ fún wọn bọ́ọ̀ bá jà padà wọ́n lé ẹ̀yìn méjèèjì wọ́n gbà padà lọ́dún ẹ̀yìn wọ́n á ní kó ṣe ìjòrúkọ kó wá certificate mi kó wá bẹ̀rẹ̀ kẹ́ni yes ó ṣẹlẹ̀ sí mi Yaba Tech mo lu pansa sí lára wọ́n wá sí certificate wọ́n lé mi mo mú wọn lọ ilé ẹjọ́ mo mú léwe lọ ilé ẹjọ́ báwo má ṣe bà certificate jẹ́ yálà ni mo fẹ́ mú wọn lọ ilé ẹjọ́ kán kó gbogbo ìwé mi jáde ọ̀rẹ́ mi tó jẹ́ alákọ̀wé oníwèé ìròyìn ní pàdé mi
nǹkan tó bá wù wọ́n náà lè present in court wọ́n lè ní certificate document tó fi ṣe gbogbo exam wo ẹ ti jóná mi ò lè bá wọn jà gbà ìtàn fún ẹ kó rìn and since you wà tí mo pé òun ṣe accountant ìjọba fún ẹ yẹn ni kò gbà you understand so ìyẹn náà la gbà àmọ́ nígbà yẹn mo bá arábìnrin kan pàdé Reverend Mrs. Ayobiremi ó wà lára àwọn táwọn gbà mí mọ̀ràn pé wo Ọlọ́run ló mọ̀ bí tí tó ń gbé èèyàn dé pé kò ṣe dandan kí èèyàn gba ìwé àṣeparí kí Ọlọ́run tó gbèdébi tá a dé pé àwọn èyí tí máa ń ṣe ní pẹ́pẹ́pẹ́ yìí náà ń pò lè dówó mo gba ìmọ̀ràn yẹn àmọ́ bọ́lá òun ṣe ń ṣọlá ẹ̀ ṣọ́ọ̀ṣì wa náà a ní drama ministry Ọlọ́run wa mú ẹnìkan wá síbẹ̀ torúkọ ẹ̀ ń jẹ́ Israel Ebo yẹn jẹ́ drama director wa àmọ́ bó ṣe wò mí lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta ó kọ́ ni ó lè má fi kíní ìpawó bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn eré orí ìtàgé tí máa kọ́kọ́ ṣe pàtó Elechi Amadi's Concubine as adapted by God's Will Okiyi bàtà bẹ̀rẹ̀ New Estate Baptist Church ní Surulere so gbogbo ibẹ̀ ni eré orí ìtàgé ti bẹ̀rẹ̀ that was 92 ìgbà tí adẹ̀ ti lọ ṣe ní National Theatre táwọn èèyàn ti ń gbà táwa náà ti ń dọ̀rẹ́ àwọn star àti àwọn ọ̀rẹ́ àwọn actor bí ó ṣe bẹ̀rẹ̀ nìyẹn mo ṣe eré orí ìtàgé because níbi tí a ti ń ṣe orí ìtàgé yẹn náà làwọn àgbààgbà bẹ̀ ti ń fẹnu bà home video jẹ́ ń gbé wọn à ṣe dáadáa gbogbo yẹn wá wọ̀ mí lára náà mi ò ń fẹ́ bá wọn ṣe home video because wọ́n bá ti ṣe báyìí akọ̀jókòó a máa criticize ó yẹ kí bàbá ìṣẹ̀lẹ̀ ó yẹ kí wo light wo kí àwọn eléyìí yóò máa ṣe àmọ́ owó tíátà ò ká nǹkan kan wà á ṣe rehearsal fún oṣù méjì wà á ṣe performance ìgbà míì owó tẹ̀ pa gan ní tó nǹkan kan títí 2005 tí mo fi yes títí di 2005 Israel Ebo yìí náà ló tún pè mí sí ti amóhùnmáwòrán pé ok wow ẹ̀yin òyìnbó tó fẹ́ ṣe kínní yẹn ó fi àwọn ìlànà kan lẹ́yìn pé first thing mi ò fẹ́ tó ti ṣe home video rí mi ò fẹ́ oní home video bí Ọlọ́run tó ṣe yọ mí nìyẹn pé mi ò ṣe home video rí wọ́n ṣe wọ́ mi sí orí the station nìyẹn Israeli náà tó wà lára àwọn tán ṣe tí mo fi wá fún audition níjẹ́ àkànní òun ló ṣe kí ni wọ́n ń pè náà casting director díjìgá ní Jude ipa tó máa kó nú ẹ̀ Daniel Palm máṣopọ̀ act ó dàgbẹ́ ẹni tó mọ̀ ẹ́ ló kọ́ kínní yẹn ṣá máa ṣe bó ṣe ń ṣe déédéé ó bá mú gidi so láti gbà yẹn náà ni àti di eléré orí ìtàgé amóhùnmáwòrán so bó ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn. lára àwọn iṣẹ́ yín tẹ́ ṣe torí mi ì fẹ́ ká padà jù náà ẹ ti sọ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ẹ ti sọ bí tẹ́ bá dé ara àwọn iṣẹ́ yín tẹ́ wá ṣe tó jẹ́ tí mo mọ̀ pé ayé gbà tèmi náà dẹ̀ gbà gidi timeless ó jìnnà gan báwo ló ṣe wáyé báwo ni múfì yẹn ṣe lọ bá a sọ pàtó pàápàá pẹ̀lú ẹni tẹ́ tún bá ṣiṣẹ́ yẹn ẹ bá a sọ pa. timeless láti ẹ̀ múná timeless yẹn òyìnbó kan ló direct ẹ̀ àkọjá ìwé ẹ̀ ní Nàìjíríà ó dà pé wọ́n transfer ọkọ̀ ẹ̀ wá sí Nàìjíríà film director ni kò ní kan kò lábọ̀ láti ṣe ju kó bá ọkọ̀ ẹ̀ wá Ronya Matt Israeli ni so nǹkan tó tún mú kí ni yàtọ̀ nìyẹn tó bá ń wò mí ṣerú actor bíi tiẹ̀ wà nílẹ̀ ìṣá àmọ́ ẹ̀ńtàn tán gbé mi papọ̀ pẹ̀lú ó jẹ́ ẹni tí mo ti ń wò láti kékeré lórí tẹlifíṣàn pé ọjọ́ wo ni máa bá rú àwọn èèyàn báyìí ṣeré ìyẹn Jọkẹ́ Silva. ìbá ọkọ olú ẹ má bínú pé mo fẹ́ yàwó yín TV so nígbà tí Túndé Olóyèdè ṣaláìsí tí wọ́n jọ pàdé mbẹ̀ ó wá ń fẹjọ́ mi sàn fọkàn pé look at my husband on TV mo ní ọkọ olú ẹ má bínú o
You understand ìyẹn wá jẹ́ bí àwàdà you understand but gbogbo ìtàtijọ́ ìtì mo bá wọn ṣe inú mi dùn sí kò sí mo jẹ burúkú ìyà lórí fíìmù yẹn àmọ́ ìyà yẹn ìyà tó lérè ni ìyà tó bá ti lérè ẹ̀yìn yẹrí wà forí tì dópin ni so gbogbo bá ṣe ṣe yẹn náà ìyẹn timeless mo gbádùn ẹ fẹ́ kú tí n bá ń wò báyìí ní dọ́là ibi tí mo ti sunkún bẹ́ẹ̀ tí n bá wò ẹkún àti omi àti bọ́ lójú mi pé ok o kálá ṣe kínní. ṣé sítórì yẹn ló wá yàtọ̀ ni àbí kílẹ̀ rògbò jẹ́ kí iṣẹ́ yẹn yàtọ̀. gbogbo ẹ̀ pọ̀ bíi kí èèyàn ní ẹni tó fẹ́ fẹ́ àmọ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí ò lè fẹ́ ìgbà tó dẹ̀ ráyè àti padà lọ wá ohun tán ìyá ti jẹra no it's an emotional thing for me iṣẹ́ ni. ṣe ń gbádùn ẹ̀ bó ṣe ń lọ bẹ́ẹ̀ yẹn ẹ tún fẹsẹ̀ rájò èmi ni mò ń gbé bàbá lọ sí oríkò títí bàbá ò já sí èmi tún fẹ́ gbé wọn lọ sọ́dọ̀ ìkànnà àwọn àbúrò mi náà ni ọmọ dáadáa ni Kudus alágbe ni Ọlọ́run dẹ̀ ti ń gbàdúrà báyìí bàbá ẹ fún wọn gẹ̀lẹ́dẹ́ ẹ jẹ́ kó já sí. Ìbàdàn ni mo wà o Ìbàdàn ni mo rè o Ìbàdàn ni mo wà o Ìbàdàn ni mo rè o bẹ́ẹ̀ wá ń dé kò bẹ́ẹ̀ bá mi ń lé Ìbàdàn ni mo wà o. bàbá náà máa ń lọ sí Ìbàdàn dáadáa. lọ́lọ́ láti kó ṣe fẹ́ láti kó jẹ́ sàlẹ́ǹjì akọjá agúrú màájì àwọlé pẹ̀lú Bugatti Ankara lórí ẹ kó jẹ́ aṣọ bàbá Ìbàdàn o ìdí arẹrẹ ìdí arìn rẹ òkè Ṣàngó òkè mọ̀pó ẹ má jẹ́ kó dìjà. à ń lọ Bódìjà a sì wá bẹ má ti bàbá sì wá bẹ náà bí nígbà tí náà ni ẹ má là ń bọ̀. bàbá ṣàbá ti sọ wọn kàn wọn oníṣòkòtò péńpé kò ń ṣèkó nìkan lọ́wọ́ ọ wà ń bàdàn ọ wà ń lọrin bàbá yàtọ̀ sí ẹ̀tẹ̀já sọ́npa Ìbàdàn bọ́ọ̀ ní ṣe ẹ̀dídé Ìbàdàn. àwa lánàá Ìbàdàn méjì ọgọ̀ nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódò ògbó kẹ̀rí lójú ogun ìlú Ìbíkúnlé alágbàlá jáyà ìjàyí ìlú Àjàyí ògbórí ẹ̀fọ̀n ṣẹ́fì àṣà ìlú ńlá tó ṣàárẹ̀ ọ̀nà kakanfò Ìbàdàn ọmọ àjòrò sàn ọmọ àjẹgbín yó àfikárawé fọ́rinmu Ìbàdàn májàmájà tán fi kára wájú lẹ́rú àwọn kì í bá ní ìṣọ̀rẹ́ àìmúnilọ́sógun Ìbàdàn ibi olè gbé ń jàre olóhùn Ìbàdàn mo nílé bẹ́ẹ̀ ló gbàlejò ẹlẹ́yẹlé lomi tẹ́rù tọmọláyé pò mu àṣejì rẹ lábòmúbò ilẹ̀ Ìbàdàn àìwálé ayé kámọ́ láàrùn kan lára ìjà gbòòrò láàrùn Ìbàdàn. bàbá kan tẹ̀ ń ṣàkárà Ìbàdàn ni ṣé ilé ìsọ̀kan pa Ilé Ifẹ̀ ni ẹ̀dẹ̀ ń ṣàkárà ń gbé Ìbàdàn ṣé ilé ìsọ̀kan pa Ilé Ifẹ̀. Ifẹ̀ òye làgbo àwọn ọlọ́mọdòdò kan ò tẹ́rẹ́ àwọn ọlọmọ olódò kan ò tààrà odò tó ṣàn wéréké tó dẹ́nkùlé ọ̀sìnlẹ̀ tó dàbàtà ó dẹ́nkùlé adéláwẹ̀ tó dòkun oníké ò gbọ́dọ̀ bùmú abàjà wọn ò gbọ́dọ̀ bùwẹ̀ ògèdègèdè oníṣòbòrò ni ó mọ omi odò náà gbẹ ṣòbòrò míhùn mi ẹ jẹ́ kíbi dandan mọ́ bá lábẹ́ a kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni a kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Oyè kò ga kò bẹ̀rẹ̀ là á kí wọ́n nífẹ̀ẹ́ Òdáyé bí a ò sì kí wọ́n nífẹ̀ẹ́ a kì í tábẹ́rẹ́ ojú bíntí ni wọ́n fi wo ni èmi wá kọ́ba nífẹ̀ẹ́ mo là kún ọba nílùú ṣeéṣe fún àdìmúlà wọn ní àpàlàdò bàǹtẹ́gbọ̀ọ́rọ̀ ní mọ̀fẹ́hùn mi ṣẹ́gi ọwọ́ àti tẹsẹ̀ káfárí apá kan dá kan sí ipa òrìṣà aṣọ funfun ṣe bóun ló múlé olúfẹ́hùn mi àpadàrí ẹni àpàlàdò ènìyàn ẹbọ ojoojúmọ́ ní múlé wọn sún mi lọ àwa ọmọ ní fìtílà rébété iná kò ní kú níbẹ̀ tọ̀sán tòru ibẹ̀ ní bàbá wa gbé ń kawó ẹyọ àwa ọmọ ní lùkàn tí wọ́n fa awọ ẹkùn ṣe akétépe tí erin náà fi ṣọ̀sán lù oníkẹ́ ò gbọ́dọ̀ jó abàjà ò gbọ́dọ̀ yẹsẹ̀ kìkìdá oníṣòbòrò ni ó jolù náà ya oògùn ò ṣeé dágbé bàbá ta ni ò mọ̀ wípé irin ti pọ̀ lágbẹ̀ẹ́dẹ òun bá ti má lágbẹ̀ẹ́dẹ kò jẹ́ mẹ́ni fínná àbọ̀mìrè o. ṣẹ́rí èyí tí bàbá ṣe yìí inú mi dùn pé mo ya bẹ̀ torí aláàtì tí wá sì kù kan àmọ́ bàbá nìkan kọ́ ló máa dàgbà láti ilé ẹ̀yin tẹ̀ ń wo nígbà tí báyẹn kún lè fẹ́ mọ̀ pé àwa la níbẹ̀ yẹn a post ẹ̀ sórí gbogbo ẹ̀rọ ní àti Facebook àti Instagram àti gbogbo ẹ̀ ń pé kínní Ògúnwùsì bàbá o kẹ́ẹ̀pẹ́ o bàbá kẹ́ẹ̀pẹ́ o bàbá kẹ́ẹ̀pẹ́ o bàbá tẹ́ bá ti rí eléyìí ẹ kàn sí wa nígbàtí
tẹ́ bá ti wá sọ èmi àti bàbá mi àwa sọ̀rọ̀ torí lè tí bàbá ṣe yìí ó gara pààyàn kan bàbá ọpọlọ yóò ní dàrú. àṣẹ Ìdùmarè àtàwọn tó ń gbọ́ wa náà inú wọn náà ti dùn wọ́n ti fi àwọn tó ń gbọ́ wa náà gbóyin pátápátá. bàbá lára àwọn iṣẹ́ tí ẹ ti ṣe náà tó jẹ́ iṣẹ́ tó yẹ pé léyìí kò tí ì kárí àmọ́ àwa ti rí díẹ̀ ó dẹ̀ jẹ́ṣẹ́ ìkànnù ọmọ wa tó yẹ pé iṣẹ́ yẹn jìnnà gidigidi May 29 ẹ kópa iṣẹ́ yẹn jìnnà kí lẹ rò ń pa iṣẹ́ nígbà tó kọ́ wá bá yín kí lẹ rò. ó lé ní oṣù mẹ́ta tó fi ń bẹ̀ mí pé èmi ni mo ṣe o mo kàn déédéé gba ìpè ọmọ kan ní àgbọ̀n oníṣẹ́ May 29 o n pé mi lọ orúkọ director yìí wá láti South Africa n pé òun lòun fẹ́ co-direct and èmi ni máa play role yẹn gangan mo kàn wọ́n ní pé ok fi ìwé yẹn ránṣẹ́ náà kí n tiẹ̀ ká ipa wo dẹ̀ ni máa kó nínú ẹ̀ ọ̀sọ̀ gbogbo ẹ̀fìn ìgbà tí wọ́n ká wákàtí kan mo fi rẹ́rìn nítorí ó ṣe àjèjì sí mi gbogbo nǹkan tí bàbá yẹn máa ṣe ó ṣe àjèjì sí irú ẹni tí mi jẹ́ báwo ni ṣe máa wá ṣe kiri yìí wọ́n á ṣe bẹ̀rẹ̀ sí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe máa wà wicked nítorí mi ò lè ọkàn mi ò gbà kí n rí kéèyàn wà níṣòro ọwọ́ mi apá mi á bọ́ pàápàá jùlọ kó ń tán wájà aláboyún ó tán ó ti weekend mi nìyẹn àmọ́ ní lockdown ní May 29 professor tí mo play yẹn kì í ṣe irú nìkan ló bu bu ògiri mọ́ mi ò ṣe irú ẹ̀ rí àmọ́ ìgbà tí mo parí ẹ̀ gbogbo wọn pàtẹ́wọ́ ni èyí tó bá tó jẹ́ kó pa mí lẹ́rìn jù ni ọmọ mi wà nífẹ̀ẹ́ ó máa ń wá yọjú wò mí ìgbà tí mo yaṣẹ́ tán ní bàbá yìí kì í ṣe pé ẹ act wicked kẹ́ tó lè ṣe kó wà ní ẹ̀jẹ̀ wẹ́n no tí wọ ọmọ bíbí inú mi bá ń wò bẹ́ẹ̀ yẹn àwọn tó máa wò tó máa rí wọn ní bàbá yìí náà burú yìí sọ̀rọ̀ mi ò yẹ ó dẹ̀ mọ̀ mí pé aláwàdà èèyàn ni mí pé mi ò lè gbé èèyàn sọ́kàn mi ò lè jẹ́ àmọ́ wò ngbà tó wò mí ó wà lẹ́yìn kámẹ́rà ngbà tó ní court ó wá bá mi because orúkọ náà lòun náà máa ń pè mí bí ọ̀rẹ́ ló jẹ́ Jude you are wicked this one is not acting you are wicked you understand so bó ṣe ti fún mi ní score yẹn mo mọ̀ pé ok èmi gan gbìyànjú ń bẹ̀ àmọ́ generally gbogbo àwọn tó kópa nínú iṣẹ́ May 29 yẹn bíṣẹ́ yẹn ò bá win award I will be surprised because olúkálùkù ṣe tiẹ̀ and ọmọ yẹn dẹ̀ ṣe ètò ṣókí ẹni tí kò bá yẹ kó wà ń set ó ń tàn wọn ò ní yọ síbẹ̀ àwọn tó yẹ kán wà ń bẹ̀ náà bó ṣe yẹ kán ṣe máa ṣe eré nìyẹn táwọn Yorùbá wa bá ṣe kán lọ kọ́ iṣẹ́ lọ́dọ̀ bọ̀bọ̀ yẹn ọmọ kékeré yẹn because létòlétò ni kò pààyàn lára bọ́ba náà báyìí omi ti wà ń bẹ̀ tó bá sín wọ́n ti fún ẹ lẹ́bà kò iṣẹ́ ọba yẹn gbìyànjú. tí ìròyìn bá tẹ̀ ti sàn kọ́ báyìí ń pa ọmọ bó ṣò pé lókè ló lọ bàbá kí lẹ wá rò bí òkun kan tó kù díẹ̀ káàtó nípa àwọn iṣẹ́ wa tá à ń yà níbí torí èmi ti gbọ́ wọ́n sọ pé ní déédéé lọ sí kùnkùn ṣe iṣẹ́ tó bá kọ̀ wá ṣáálẹ̀ máa lọ ṣe kí lẹ rò bó jẹ́wọ̀n kankan tó kù díẹ̀ káàtó lọ́wọ́n iṣẹ́ tá à ń yà mí láyà Yorùbá láyà òyìnbó náà. èyí tó ṣe kókó jù ní ọ̀kánjúwà àwọn producer báwo lèèyàn ṣe máa ṣe iṣẹ́ ọjọ́ mẹ́ta wàá wá ní lọ́kàn pé o fẹ́ fún ní 10,000 naira tí fíìmù yìí bá dé ti jáde ìwà pa 13-14 million naira kódà wọ́n ní èèyàn á ṣiṣẹ́ ọjọ́ mẹ́ta wọ́n á lè fi irú ẹ̀ lọ mí o àmọ́ wọ́n fi ń lọ àwọn tó wà ní abẹ́yìn ẹ bá dẹ̀ ronú kan lọ́hùn pé tó bá délé àmọ́ fáwọn ọmọ ẹ̀ ló ń jẹ ẹ wá rí àwọn tán tí wọ́n ti blow bàtà gẹkúmbà slippers àti jẹ sálúbàtà àti jẹ kínní costume aṣọ òòjọ́ costume kò jọ aṣọ tán wọ̀ wá láti ilé kò jọ costume wèrè kò jọ kínní ẹ dẹ̀ máa gba owó wọn kínní yẹn pọ̀ nù àwọn eré Yorùbá o
bàbá wọn máa sọ fún yín pé à ń pawó piracy tí mú gbogbo ẹ̀dá bá ti gbé jáde ń pé à ń pawó ń pé ẹ má. wọ́n pawó wọ́n wa jeep wọ́n pawó. àwọn ọkùnrin àbáwọn obìnrin. gbogbo wọ́n pawó wọ́n lo jeep wọ́n pawó wọ́n kó tẹbítọ̀rẹ́ lọ lóyìnbó lọ ṣe ìgbéyàwó wọ́n pawó wàá rí pé ọmọ wà ní Atlanta University lamẹ́ríkà Canada US wọ́n pawó ọ̀rọ̀kọ́rọ̀ nìyẹn àmọ́ àwọn tí wọ́n ń forí fa tó ń forí gbági tó ń forí gbọ́pẹ̀ ẹ máa sanwó kéékèèké fún wọn. bí kan ṣe ó kọjá yìí ẹ̀ ó ní kí n wá ṣùtù fíìmù nínú ọdún yìí náà ni fíìmù Yorùbá ó ní kí n máa bọ̀ ní Fìdítì kí n wá ṣùtù fíìmù ó ní mo ní kí n fi ìkólẹ̀ kí n wá ṣùtù fíìmù ok iṣẹ́ ni ó ní 30,000 mo ní ok ọjọ́ mélòó ó ní ọjọ́ mẹ́ta mo ní èmi ok. ẹ má jà dárúkọ nínú. mi ò ní dárúkọ. àbí kakọ dárúkọ. mi ò ní dárúkọ. ó wá ní ohun àfún mi ní 30,000 naira 30,000 ok iṣẹ́ ọjọ́ mélòó ó ní iṣẹ́ ọjọ́ mẹ́ta mo ní mo ti gbọ́ màá wá yọ owó ọkọ̀ nínú ìsédè ọlọ́jọ́ gbọgbọrọ yìí tíjọba tiẹ̀ ń jẹ́ ká máa wọ ọkọ̀ méjì láti Èkó dé Fìdítì padà kò sí bí o ṣe ní nọ́ọ̀mì 10,000 naira ó kéré jù nìyẹn ṣó mẹ́sì ẹ̀ bá ṣe ń ṣe nìyẹn ó dùn mí o ká ń pé mo rí kó sọ́kàn mi lójú bàbá yẹn á darúgbó níwájú Ọlọ́run àtèèyàn má lù bí aṣọ òfì amákìdẹ́ ṣẹjọ́ ẹ̀ wọ́n ti ń rí àwọn tó ń gbarú ẹ̀ lọ́wọ́ wọn tẹ́bi ń pa wá wò pé àmọ́ ṣẹ́yìn lè ṣe fíìmù Yorùbá kó wá owó fíìmù gẹ́gẹ́ bí actor kó wá fi kọ́lé àbí kó fi rọ́kọ̀ kò lè ṣẹlẹ̀ láyé wọ́n dẹ̀ ń pa owó o. bàbá àmọ́ àwọn obìnrin yẹn ń ra mọ́tò ńláńlá wọn ń kọ́lé sẹ́wọ̀n lẹ́kì. àwọn kan wá fi iṣẹ́ orí ìtàgé ṣe advertisement ara wọn náà ni fáwọn honourable fáwọn olówó kínní àwọn mi ò porúkọ kí wọ́n gẹ́ra wẹ̀ sáwọn tó ń fèntì yẹn àwọn ò lẹ́rìí wàhálà sọ̀rọ̀ mi ò yẹ àwọn kan wàá wo ẹlòmíì á lóhun star mo ti wá eré tó ṣe àmọ́ ó ti mọ bíi àwọn star bíi méjì kan táwọn yẹn bá rí wọn kì í wọn lára wa ni àmọ́ àwọn yẹn máa wò ó pé ẹjọ́ kí ló wá ń jẹ́ star ṣé star ti change meaning ni àbí star Yorùbá yàtọ̀ sí star eré orí ìtàgé àwọn Gẹ̀ẹ́sì you know because o lè rí láàrin wa kan ní ẹnìkan up and coming àbẹ́ ẹnìkan star mọ́ra ẹ̀ ní star wọn kì í ṣòye general mọ́ra ẹ̀ general lámì bó bá pè ń jẹ́ ó mọ̀ pé general lòun bí kájọ lọ sí ayẹyẹ bó bá wọn lọ sí ayẹyẹ ọjọ́ bíi Saheed Balogun èyí tó ṣe ní Ìkòyí 3-4-5 days event. àwọn oníròyìn wà nbẹ wọ́n wà star wọ́n ń ṣe kínní bá ṣe bọ́lẹ̀ akọrin kọjá wọn kúkú mọ̀ wá àmọ́ àwọn alágbádá gọbọ yìí láti ṣe fíìmù bíi ìkàntà ẹwọ báwọn oníròyìn ṣe bò wọ́n wọ́n máa sọ fún wọn pé ọ̀gá wa ló kọjá yẹn ọ̀gá wa ló kọjá tá lọ ọ̀gá yín sọ̀rọ̀ mi ò yẹ àwọn tó ń ṣeré orí ìtàgé mọ ọ̀gá lọ́gàá sọ̀rọ̀ mi ò yẹ àmọ́ àwọn tán yá bàrà kún kàn fi polówó ara wọn àwọn ni wọ́n ń ṣe kátikàti àwọn àdẹ̀mọ́ bí àṣemọ̀ dá wọn mọ̀ gbogbo wa náà eléré orí ìtàgé ni gbogbo wa láwọn tán fi ṣe iṣẹ́ mi tí wọ́n fún yàn receipt àmọ́ wọn you understand tó ń ṣe nìyẹn àmọ́ wọn àbí. bàbá wa rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta ń ṣe àti náà fíìmù tó ń lọ sínímà ìyẹn jẹ́ pé ìlọsíwájú ń bá kí lẹ fẹ́ sọ sí yẹn. tá a bá wò bẹ́ẹ̀ náà tá a bá fún lówó sínímà a kọ́kọ́ lọ ra mọ́tò bọ̀kìnì náà a wá máa bẹ àwọn òṣèré ń pé low budget film ni bá wa manage ẹ̀ mo ti sọ fún ẹ pé tí a ò bá yọ ọ̀kánjúwà ọ̀ báwo làwọn òyìnbó ṣe máa ń ṣe if there is no way
to measure accountability from the producers. There's no way the actors can know how much. You understand? ẹni tí ó dẹ̀ níṣẹ́ tán bẹ̀ ń pé low budget ni afẹ́fi tiẹ̀ síwájú ni kí wọ́n náà bá di èkó. You understand? ṣé yẹn ló fẹ́ jẹ ní owó ilé wà lọ́rùn ẹ̀ gàgàgà báyìí owó ilé ìwé àwọn ọmọ wà ń bẹ̀ ìyá ìmí inú wọn ní ìyá ó ní bàbá wọn lábúrò tó ní kinní àmọ́ wọ́n rí wọn pé wọ́n ń ṣe kinní wọ́n á wá dá wàhálà lẹ̀ fún òṣèré ní àárín ẹbí pé kì í ràn yàn lọ́wọ́ àṣé aṣọ tó ti ń wọ̀ gan àwọn dìsáínà tán nífẹ̀ẹ́ náà ń ràn fún gan ó ti tán náà nìyẹn a tún padà sí costume tí ó jà kísà tí ó jáṣọ àbí no ibẹ̀ náà ni wàá rí ọlọ́run mo ń ṣọ́gun láti máa pòrúkọ wàá rí àwọn kan tán máa sọ̀rọ̀ wọ́n á sọ̀rọ̀ jábàjábà sí àwọn tó ń bá wọn pawó máa ń gbà ṣé ara aṣẹ́ táwọn eléyìí ṣe ni ara nǹkan tí mi ò kí ń ṣe tí mi ò ṣe kí ń bá wọn ṣe eré ìrìnàjò Yorùbá nìyẹn ẹni ò bá níyà kí dégbò ẹ̀yìn sáwọn tó ń fi jígà jágbẹ́rẹ́ ní fún máa bá ṣeré ọlọ́run ò ní jẹ́ kọ́lọ́run má ṣe tèmi bẹ́ẹ̀. bàbá ó ní ètò kan ṣe tẹ́ à ń pè ní àgbààgbà lórí nígbàtí tá a máa ń lọ káàkiri bọ́n àgbà eléré sọ̀rọ̀ iṣẹ́ ti wá ni àwa lọ sọ́dọ̀ wọn àgbààgbà eléré pàtàkì lọ́dọ̀ Charles Oluomo bàbá àgbákò bàbá mi ni wọ́n èmi gbé sórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ bàbá ní ṣàṣà nìyí tó wúlò nínú àwọn òde ìsẹ̀yìn tó ń ṣeré tíátà lọ́la ọlọ́run gbà bẹ́ẹ̀. kò ń ṣe pé àwa máa sọ pé ṣàṣà ní pé gbogbo wọn ń sìn wọn kò tẹ̀ sẹ́ni bàbá àbíjà alọ́sọ́dọ̀ wọn láyọ̀bọ̀ ọ̀sọ́ the same thing bàbá òtòlò wọn ní wọn tẹ̀ rán wọn rárá bẹ́ẹ̀ kẹ́ wọn bàbá yìí lọ́ọ́ ṣe kí ni àwọn lọ́ọ́ ti ṣe ilẹ̀ bó ṣe rí lajẹ sọ ẹni tí ò bá láìkẹ́ kó má láìkẹ́ àmọ́ bàbá lè wo pọ́ùn fẹ́ fọ nǹkan tó sẹ́kù gbọ́ ń pé ẹ̀yin ọ̀dọ́ ọ̀sẹ̀yìn ẹ̀ ń tọ́jú àwọn àgbàlagbà bẹ́ẹ̀ wọn bàbá yẹn tẹ̀ lọ ṣiṣẹ́ lẹ̀ tẹ̀ ń jẹ́ ń bẹ̀ lé ni bàbá ẹja fún wọn pọ̀npọ̀npọ̀n ọmọ yín náà ní kọ́ lọ́n bá fọ̀ ní kẹjá já wọn sí. mo lẹ́nu bí ìṣẹ̀ ní Ọ̀yọ́ mo ti gbọ́ ọwọ́ yẹn ni mo lẹ́nu bí ìṣẹ̀kẹ̀rẹ̀ mo ní ẹ́. ọmọ nàìjà náà wọ́n mú gbòó ọmọ nàìjà ó rí bó ṣe bẹ̀rẹ̀ o ọmọ naija ni mi naija náà bí mi sí naija ni mo ti bẹ̀rẹ̀ sí ní KBC ọmọ naija alẹ́fẹ́yìnsì Pepsi ọmọ naija àǹgbọ́n lórí BBC tọmọdé bá burú ó lè fẹ́ di bad boy tó bá tó rà bó ní kí fún ó dà sí bad toy mọ́ sí ní kí n máa kọ́ lyrics nínú orin Dáfídì kí n máa gbé lyrics jáde nínú orin Dáfídì ẹ̀yin tẹ́ ra kan tẹ́ pé ra yẹn rapper fi mi lẹ̀. ṣé ẹ̀ ń gbádùn ẹ̀ bó ṣe ń lọ bẹ́ẹ̀ yẹn ni pé Barack Green látún ṣe kí ni òun la fi lọ ẹ gbádùn fídíò yẹn kọ́ lọ́n bá fọ̀rùn kẹ́ bàbá ṣé nígbà tí Da Green ti tó tẹ̀ wà láyé ṣé lẹ́fẹ̀ẹ́ sọ ń pa ẹ̀ ń pẹ́. àpàdé rí àmọ́ nígbà kan wọ́n ló gbé ládùúgbò mi ó ní studio kan tó wà ní Oko Drive ní Ọ̀bẹ̀lẹ̀ wọ́n níbẹ̀ ló ń sùn but èmi ẹ̀ ò pàdé rí àmọ́ àwọn ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ẹgbẹ́ ládùúgbò mi wọ́n ń sọ àwọn aráalé mi ṣẹ̀ṣẹ̀ kó lọ Àkúrẹ́ ń gbà yẹn ni orin Da Green ni máa gbọ́ láti Èkó d'Àkúrẹ́ I was driving BMW màá ní kí n tó gbọ́ orin yẹn òun ni mo ṣe ń ṣe gauge kí n tó gbọ́ lẹ́ẹ̀mẹ́fà ó yẹ kí n tó dé Àkúrẹ́ nítorí láti gbọ́ track 1 to 11 track 1 kó tó ṣe kí n tó gbọ́ lẹ́ẹ̀mẹ́fà títorí ẹ̀ ni àwọn lyrics yẹn ṣe wà ní orí mi kò ní kí n tún kọ mo ti gbọ́ ní 2009 bíi pé it was going out of fashion ṣọ́rọ̀ mi ò yẹ that was it. inú nìkan lòún wà nílé kan àgbà kóńdó. àgbà kóńdó àbí kọ́mándó. bàbá onítò kẹta ń ṣe ní orí ẹ̀rọ ayélujára yín tí mo dẹ̀ rí pé ojoojúmọ́ tí mi bá tẹ̀ jí láàárọ̀ láti bí oṣù kan ṣe máa sáré lọ́n kí ni bàbá gbé síbẹ̀ ń sìn torí pé ó tẹ̀ kọ́ ọmọ Yorùbá ni mí ọ̀wọ́n nǹkan tí mi fi dùn ni pé tẹ bá sọ ní Yorùbá ká nígbà ń sọ lóyìnbó ni àwọn kan ti wà tó rí wá ti máa bọ̀ òyìnbó tẹ máa ń sọ yẹn ó jẹ́ ká lè máa yé wa Ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe kí ló mú ètò yẹn kí ló mú wa. mo sọ láti bẹ̀rẹ̀ pé èdè Yorùbá jẹ mí lógún àmọ́ jẹ́ kí n sọ bí a ṣe débi tá a wà yìí nígbà tí mo wà ní secondary school ó lọ́mọ kan tó ń pè ní Muibat Kabiawu ìgbà yẹn a máa ń ka ògbójú ọdẹ ní ogbóru mọ́lẹ̀ tí Muibat bá kì ìwé yìí mọ́lẹ̀ a máa kà bẹ́ẹ̀ mi ṣe máa ṣe ka hardly chase you know she was eloquent
tó bá ń ka báyìí màmá wo báyìí pé ọjọ́ wo ni màá lè ka Yorùbá báyìí tó bá kà tán tá bá tó gbé fẹ́ lómi ọjọ́ kan mi gan wá lọ lé mo lọ rí ha sí ẹ̀ mo lọ ka àwọn ẹni tàlákà mo ti náwó sókè gbogbo kíláàsì wọn wò mí pé ok ìgbà tí mo ka chapter yẹn tán wọn ní tàlá tún ká o ṣe pé mú ìbá ti bínú ó wá fọwọ́ lẹ̀ báyìí mi ò wá lè kà wọ́n àṣírí bá tú pé mo lọ rí ha sí ẹni but then ó fi nǹkan kan lẹ́yìn pé ó yẹ kí n mọ bí wọ́n ṣe ń sọ bí wọ́n ṣe ń ka èdè Yorùbá èyí èjì nígbà tí eré orí ìtàgé Yorùbá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn kì í ṣe àwọn Yorùbá eré orí ìtàgé Yorùbá òde òní ọ̀dá ní mi sí reason mi agree mi understand no táwọn bàbá yẹn bá ń sọ Yorùbá tòwe ní ìṣòro mi ò yé yín tẹ́ bá wo eré bíi Ṣàwòrò Idẹ Tolúwa nílẹ̀ yàtọ̀ sí èwo ni tàwọn Àwòrò àti Fádèyí Olóró yìí mọ́ gbogbo wọn àwọn bíi Ṣòkòtì Alágbẹ̀dẹ Ọ̀run àwọn bíi Fádèyí Olóró àwọn bíi Lálùdé máa ń ṣeré òní àmọ́ látìgbà tí ó ti ń bá àwọn bàbá yẹn lò pọ̀ ni mo ti mọ̀ tí mo dẹ̀ ti ń tẹ̀lé pé ọjọ́ kan ṣá èmi àti ẹ̀ á ṣeré Ọlọ́run wá mú kíní yẹn ṣe lọ́dún yìí tèmi ti Lálùdé àjọ ṣe eré kan fún Qdot ìyẹn my trip the trip tèmi ti Lálùdé jọ ṣe eré yẹn inú mi fẹ́ dùn pa lẹ́yìn timeless the trip yìí látú jẹ mí lógún dáadáa títorí kíni mo bá ẹni tí mo ti ń wò láti ìgbà ayé ṣe eré ó dùn mí fẹ́ kú sọ̀rọ̀ mi ò yẹ so bó ṣe jẹ́ nìyẹn àmọ́ nígbà yẹn náà tí àwọn bàbá yẹn fi wà ó ní bàbá kan tó ń pè ní Dìran Ajíjẹ Dídùn tí máa ń ka ìròyìn Yorùbá lórí NTA tí n bá mísì àwọn Bọ̀dé Alálàdé àwọn Michael Nahoro kì í ṣe bíi ti Dìran Ajíjẹ Dídùn máa fara balẹ̀ gbọ́ títorí kò sí ọjọ́ kan òwe kan ni tó bá ti parí ìròyìn yẹn báyìí ẹni lọ ọjà kẹ́ndú tí gbé apẹ̀rẹ̀ kẹ́ndú tí wàá rìn kẹ́ndú báwo la ṣe rìn jìnnà ìpàdé wa lọ́la bí oyin you understand àtújù mi sọ̀rọ̀ mi ò yé yín so àwọn nǹkan tí ó jẹ́ foundation kìíní yẹn nìyẹn àmọ́ ẹja padà sóde òní tí n bá rí àwọn ẹgbẹ́ mi tó ń jẹ́ ọmọ Yorùbá tó bá sọ èdè Yorùbá sí wọn á fi Gẹ̀ẹ́sì dáhùn báwo lèmi yíbò a ṣe máa sọ Yorùbá sí ẹ ìwọ ọmọ bíbí ilẹ̀ Yorùbá wàá máa fi Gẹ̀ẹ́sì dáhùn kò kúkú dùn mí ó kàn ṣe mí láàánú ni fún wọn mo ti bi wọ́n rí pé àwọn ìlú wo náà tayọ ìṣẹ́ tí kò ń ṣe pé èdè wọn náà fi ń káwọn ọmọ wọn lẹ́kọ̀ọ́ tó bá dé China Chinese náà sọ Chinese náà fi ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ tó bá dé Germany German náà sọ tó fi ń káwọn ọmọ lẹ́kọ̀ọ́ tó bá dé France French náà sọ tó bá dé England English náà sọ tó bá dé India wọ́n ní èdè tán sọ you understand bó dé Saudi ṣe bí láyé àtijọ́ ọba Saudi University of Ibadan ló ti wá ń ṣe check up lẹ́ni yìí sẹ́yìn ṣe bẹ́ẹ̀ dé wọn gbogbo wa náà ibẹ̀ náà là ń kọrí sí tó bá ló ó ti rìn báwo ló ṣe débẹ̀ because títorí kíni a ti fi èdè wa sẹ́yìn. ní Brazil ń sìn gan-an ifá nǹkan ń ṣẹlẹ̀ mẹ́ẹ̀ tó jẹ́ wípé wọ́n. No. Yoruba is the third official language in Brazil. Yoruba is the third mo mọ ìgbà tí kábíyèsí mi ọ̀ni kábíyèsí ìgbà tán lọ Brazil ọ̀ni ìṣà tán lọ Brazil he was honoured wọ́n tẹ́ wọn dáadáa fi wọ́n sí ipò gíga ọ̀ni àdírẹ́sì Brazil Assembly in Yoruba
ilé ìgbìmọ̀ aṣòfin wa ní gbogbo. ọ̀rá ló gbọ́ nǹkan tẹ̀sán yẹn bàbá ẹ bá mi tún sọ pé bí tó ṣe àdírẹ́sì ọ̀rá Brazil. wọ́n ní ọ̀ọ́ni wọ́n address assembly Brazil in Yoruba àmọ́ àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wa ní gbogbo ìpínlẹ̀ òyìnbó gẹ̀ẹ́sì kan náà gbà tó gbogbo wọn jọ ọmọ Ọ̀yọ́ wọn á dẹ̀ máa sọ òyìnbó. àkọ́kọ́ tẹ̀ bí mi ni wọ́n ń ṣe kínní àmọ̀tẹ́kùn wọ́n náà ń sọ àmọ̀tẹ́kùn wọ́n dẹ̀ ń sọ òyìnbó níbẹ̀ mo ní àmọ̀tẹ́kùn ẹ̀ tún sọ òyìnbó ń bẹ̀ torí Ọlọ́run. ṣé bí kíní ni tilẹ̀ Yorùbá ni kí ló kan èdè Gẹ̀ẹ́sì ṣó mọ nǹkan tí ara nǹkan tí mo wá rí láìpẹ́ yìí náà ni ẹni tí ò mẹ̀dẹ́ ẹ sọ bí kan lọ́mọ lágbájá nìkan mú wá láti ìlú òyìnbó kò lọ́rẹ̀ ń bì àmọ̀rí ò bá jagọ́ta á ṣe ìlú ìbáṣubàṣu á dẹ̀ padà sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ nílùú òyìnbó níbi tó ti dé àbí níbi tó ti wá jàre sọ̀rọ̀ mi ò yé wàá wo ọmọ lágbájá ni bàbá ẹ̀ àmọ́ kò lọ́rẹ̀ ń bì kò gbé bírí sáwà táwa ńlá wá ń sìn tá a mọ̀ pé ó níbi tí you understand tá a mọ̀ pé tójú bá rọ̀ ó láwọn ilé kan tí òjò máa ń wọ̀ o ṣé báwọn yẹn ló yẹ kí àkọ́kọ́ mójútó àmọ́ ẹni tó ti lu òyìnbó wá tí ò tiẹ̀ mọ̀ nǹkan kan pa àdúgbò yẹn òjò bá pa yín òjò bá gbélé yín lọ ó lóun ti kà bẹ́ẹ̀ pé bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn àmọ́ kò wá túnṣe sí tó bá parí ń sẹ́yìn tó bá fi ní ó ti ní ìjákulẹ̀ nídìí eré kí ni wọ́n ń pè nídìí politics ó ti padà sílùú òyìnbó ó ti padà kò lọ́rẹ̀ ń bí kò lọ́rẹ̀ gidi ń bí kò jẹ́ nǹkan àti túnlù ṣe ò jẹ́ wọ́n lógún àwọn dẹ̀nà pọ̀ jù nú àwọn òṣèlú ta ní ń sìn bọ́ bá wo ìwé táwọn máa múlẹ̀ certificate University of Cambridge University of Harvard University of California Ìbàdàn ò jọ wọ́n lójúmọ́ Ifẹ̀ ò jọ wọ́n lójúmọ́ Unilag ìyẹn ti rún Calabar ò jọ Uniben so báwo là wá ṣe ní ìlọsíwájú nígbà tó jẹ́ pé àwọn tí à ń tì wọ́n mọ nǹkan kan pa bí tí wọ́n ń ṣàṣojú ẹlòmíà jẹ́ honourable Surulere ilé amagbe ní Lẹ́kì honourable Surulere ó ń gbé ní Lẹ́kì tí nǹkan kan bá ṣẹlẹ̀ lóru ní Surulere wọ́n á ẹ̀ṣẹ̀ máa pé kò lè wá o ẹni tó jẹ́ honourable Mushin ó ń gbé ní Kẹjà GRA báwo ni nǹkan ṣe máa ṣẹlẹ̀ Mushin táwa tó létí lẹ́sẹ̀kẹsẹ̀ ṣèbí tó bá ń gbé Mushin èyí tó ti yẹ kíjọba ṣe nìyẹn ibi tó bá ń ṣaṣojú ibẹ̀ ló yẹ kó máa gbé. chairman wa ní Òṣòdì sọ̀lọ̀ tó ti kíní yẹn ti tán báyìí sí Island ló ń gbé ọ̀rọ̀ mi ò yé wọn náà kan ló máa ń wá sóṣòdì sọ̀lọ̀ lóṣù tí kíní yẹn bá dẹ̀ dé ni. rábà ti dé Èdùmàrè wáyà máa zà tí federal government ti wáyà àzà àbúrò yìí kan náà wà o àbúrò yìí kan náà wà tó ń sọ pé ẹnu gbẹ o onígbà kan ní ẹjẹ kọkọ jẹ dọtún nígbà tẹnu gbẹ nígbà tá ò rí nǹkan jẹ wọ́n yẹra fún wa o wọ́n sá lọ wọ́n yẹra fún wa o wọ́n já pa ọwọ́ epo àti mọ̀nyìn ọwọ́ epo ẹ̀yin alábòsí yẹ ọwọ́ epo ẹ̀yin atẹ́nu yẹ ọwọ́ epo yéyé wọ́n fi scope wọ́n fi ṣẹ́ nǹkan wa akí wọn response wa wọ́n fẹ́ kówó lẹ̀ wọ́n fẹ́ response wa torí nígbà kan mi ní package mo ní manager but mo manage you understand tí n bá ń kọrin yẹn ìtàn mi ni ìtàn ayé mi ni ìtàn ayé mi àwọn tó máa pè kán ràn ẹ́ lọ́wọ́ wọn á mójú star ni àmọ́ kò ní nǹkan kan àmọ́ mi ò ní manager but mo manage you understand. àwọn kan wá gbọ́ pà láti wọlé wá ní bàbá Chukwudi ilé ìta. bàbá Chukwudi àwọn igba náà pè mí pé àwọn fẹ́ gba ìdá mẹ́wàá báwo la ṣe máa pín 1 million kó wá kan àwọn igba wọ́n fẹ́ gba ìdá mẹ́wàá. ẹ jẹ́ agbátù dotman níbẹ̀ ẹnu gbẹ́ ti pé bàbá ti bless ẹ̀ ń pé orin yẹn àbá ní kò kàn ṣe pé òun kọ́ lásán pé ó bọ̀ wọ́n lọ ni so bẹ́ẹ̀ ṣe ń kọ́ ẹ mọ bó ṣe rí gangan. orin yẹn tí dotman kọ ìtàn ayé mi náà ni tí n bá wò tí n bá gbọ́ nígbà míì
omi abọ́ lójú mi ṣé èmi tí ẹnìkan ò fẹ́ rí ngbà kan lára yìí wá ń lé kiri ní ọ̀sẹ̀ tó kọjá Google publisher the most searched Nigerian on Google is Jude Chukwuka ṣé mi yìí náà tí mi ò ní gá tí mi ò ní go tí ó bá ń ṣe ọlá ọlọ́run lára mi ń bo ní ń bá wà kì í ṣe àwọn ọ̀rẹ́ nìkan àtẹ́bítọ̀ ọ̀rẹ́ náà ń fi èèyàn wọlé tán ń tẹ̀ka bọ̀yàn lójú ẹni tí ò tó ẹ lọ́mọ bí amani ìrònú ni àbí àmọ́ lónìí tí gbogbo wọn bá ń pè mí tọ̀wọ̀tọ̀wọ̀ in fact kì í ṣe tọ̀wọ̀ nìkan tàkúrẹ́ tó ń dóná fi ń pè mí pé ẹ pẹ̀lẹ́ jàre èmi kàn ní kí n pè yín ní báwo làlàáfíà bí ó bá ń ṣe ọlọ́run ẹ̀mí tàn ẹ ṣeun jàre. bàbá ni àbá ti já yín sí bàbá ìròyìn kan ló ń gbòòrò bàbá Chukwuka àti màmá Kẹ́mi Olúnlọ́yọ̀ wọ́n ní déètì ni wọ́n jáde ni wọ́n oríṣiríṣi èmi ti níwèé èmi ti gbọ́ àwọn látẹnu bàbá gbọ́ ẹ̀yin àti màmá Kẹ́mi Olúnlọ́yọ̀ ṣé. ibi tó rí gbé ni dé náà ni irú Kẹ́mi Olúnlọ́yọ̀ ṣe ní òun ní mi lò lọ́rẹ̀ẹ́ tí ó bá sí ọwọ́ ọlọ́run bẹ̀ ṣerú mi ni Kẹ́mi Olúnlọ́yọ̀ wa ni ṣe fẹ́ mọ bàbá ẹ̀ àbí báwo ni tèmi ṣe jẹ́ àmọ́ kí ni fẹ́ sọ sí alápàárà aláwàdà ni Kẹ́mi tó ní kò bá ń ṣe mí o òun á kú òun náà ló tutù go mọ́ Eric ní mo dẹ̀ ti fi sórí Facebook pé mo lọ fọ yín tì torí ẹni o kò síbi tó ń lọ 6 of August yẹn èmi ẹ̀ máa ń sọ̀rọ̀ ó tiẹ̀ tí ó tẹ̀wé ránṣẹ́ sí mi lọ́sàn-án gangan pé ara mi ó rẹ̀ mí o àpẹẹrẹ tí fohùn lẹ̀ fún pé ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsáwò ọdọọdún làárọ̀ ọmọbì lórí àtẹ ọdọọdún làwọn mẹ́rin rẹ̀ bá ẹ ṣe ọmọ ọwọ́ ikú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ ikú lójú ẹsẹ̀ ó ní kú rèwerèwe you understand kò sí nǹkan tá a ṣe Kẹ́mi èèyàn dáadáa ni èèyàn gidi ni wọ́n kàn sí àwọn kan wọ́n kàn máa sí gbọ́ ni bó ṣe sọ yẹn náà èmi náà ń dúró de èyí tá a ṣe ní August 6 bóyá ó máa gbé mi lóye ẹni o mo fẹ́ rí àbí. bàbá nígbà àsìkò táwa wà yìí bó tẹ̀ jẹ́ pé àlìná tí ń bọ́ ń bẹ̀ àmọ́ ṣáà ń lọ ń bọ̀ èyí COVID-19 tá wà ń bẹ̀ tá ti wà ń bẹ̀ ṣọ́ọ̀ṣì díẹ̀ yìí kí lẹ fẹ́ sọ ń pa nígbà tó bẹ̀rẹ̀ àti àsìkò tá wà yìí àti bọ́wọ̀n ìjọba wa ṣe ń ṣe àti bọ́wọ̀n aráàlú náà kí lẹ. tá a bá ní ká tẹnumọ́ ọ̀rọ̀ yìí á dá wàhálà lẹ̀ àmọ́ ẹ jẹ́ n kó sọ ní ṣókí ó ní ìpínlẹ̀ kan tán láwọn ní 300 cases àwọn discharge 500 ṣé wọ́n jẹ COVID ń gbèsè ni àbí báwo ló ti wọ́n ní 300 cases wọ́n discharge 500 ṣé wọ́n jẹ COVID ń gbèsè ṣé ìyẹn bójú mu eyeji ó ní àtẹ̀jíṣẹ́ kan tẹ̀yàn fi jíṣẹ́ sí mi ló ní wọ́n lọ bá ẹnìkan wà ní hospital ó wá bí doctor pé ẹ jọ̀ọ́ doctor ìgbà wo ni COVID yìí máa kásẹ̀ ńlẹ̀ ó ní kó lọ bá àwọn olóṣèlú pé òun ò mọ̀ so àwọn olóṣèlú náà fi COVID yìí jẹun òdodo wà o àmọ́ ibi tán wá gbé lọ tán fi ń ṣe kátikàti tí wọ́n ń yẹ̀yẹ́ ara wọn bíi ká máa fún odidi àdúgbò méjì ní agolodèrèka ẹ̀wà kan mọ́ kínní wo ó níbì kan tí mo ti ń ṣeré ní àdúgbò kan má jẹ́ ń porúkọ mo ń rìn lọ́nrọ̀ lẹ́nu mo rí COVID-19 Lagos State whatever tán páàkì síwájú ilé onítàn wọn wá ń gbé àpò rẹ̀ sí bíi 10 jáde tán kọ COVID-19 kìíní wọn wá ń gbé jáde nínú ọkọ̀ wọ́n ń gbé sínú ilé yẹn relief package wọ́n ń gbé sínú ilé kan àpò 10 àwọn aráàlú dẹ̀ wà ebi ti lọ wọn lọ́rùn wo kọ́lọ́hún bá wa kó sí àwọn olóṣèlú wa lọ́kàn ni àmọ́ tọ́lọ́hún tán bá kọ̀ kọ́lọ́hún bá wa yànkè wọn ìyà yìí pọ̀ àti jáde wàhálà àti wọlé ọ̀ràn sọ̀rọ̀ mi ò yẹ kọ́lọ́hún bá mi
kó sí wọn lọ́kàn èyí tí ò bá dẹ̀ ṣe kó sí lọ́kàn kọ́lọ́mbà wa yànké wọn ni ó tán. ṣé bàbá mi káwọn aráàlú náà àmọ́ gbogbo ìmọ̀ràn tó ń fún aráàlú ń pé kàṣí ni káwọn náà tẹ̀lé. ẹ̀yin aráàlú mi ò lè parọ́ ó wà lára nǹkan tí mi ò fi bẹ́ẹ̀ nìkan kan ṣe orí ìtàgé nù kòrónà kìíní wọ́n ti pè mí ní mo máa ti ń tẹrí mọ́ 60 wọ́n dẹ̀ ní àwọn táwọn ní kàtígórì yẹn náà ni ó máa ń ràn jù kí ni mo wá ń wá mi ò ní ga mi ò ní go mi ò jẹ nǹkan kan tẹ́lẹ̀ nu àwọn tán lè ṣàyájọ́ tán lè ṣépè tán lè àwọn yẹn lè forí fa ṣé mi tí mi ò ní ìyá tí mi ò ní bàbá tí mi ò ní ga tí mi ò ní go mi ò léwé mi ò légbò máa wá fi mú kó jábìn ó ń tọ̀hún lọ nìyẹn ẹ̀yin aráàlú ó wà o ẹ máa lo face mask kẹ́ máa fúnra yín ní tó bá máa sín ìgúnpá báyìí inú ìgúnpá báyìí ni kò sín sí o àbí kò wá handkerchief kan sí sínú ẹ̀ àbí tí bọ́ bá sín kò sọnù ṣé ká máa tẹ̀lé àwọn nǹkan tó ń sọ fún wa kó bá a rí bó ṣe. ibẹ̀ wọn náà àwọn èèyàn alẹ́ Friday àwọn èèyàn rí ibì kan lọ mọ́ ó ti sọ wọn pápá àwọn ọkùnrin ẹ bá mi kí ẹ fẹ́ sọ fún wọn. kan gbára dúró sójú kan ni àbí kò ṣe mílíkì tá a sọ yìí ó ṣe rọmù tó bá ṣe rọmù ni òun tàn wá lọ ṣe ìṣòfò adégbèsè rẹ àmọ́ ibì kan la wọ̀ àmọ́ tí ò bá ráyè ṣe kì í pààyàn kì í ṣekú pààyàn bóyá o lè máa sanra níbàdí ni àmọ́ tó bá lè dé tán ewu ẹ aṣá tù síbì kan lọ́la ọlọ́run ẹ jáwé gbéjẹ́ o ẹ jáwé gbéjẹ́ o òun lẹ́sìn gbọ́ lẹ́nu bàbá yẹn bàbá ní kẹ́ máa fọ́ eléyìí dórí afẹ́fẹ́ dẹ̀ ṣe kí ni ó da gbogbo àgbáńlá ayé rú tó yẹ pé àwọn kan tó wá sọ pé ìwọ̀n kí bàbá yẹn bàbá ni àwọn kan tó máa bá ti pẹ́ òun láfi mú yín pé ẹ̀yin tẹ̀rù bóyá kí máa fọ́ Naira Marley nìkan ní bàbá tí ń ṣe kí ni bọ̀ látẹ̀yìn wá àmọ́ eléyìí ló kọ̀ jẹ́ pé ó kọ̀ dígbé kí ni ó tiẹ̀ bàbá wọ́n fẹ́ gbọ́ lẹ́nu ní ìgangan jẹ́ kọ́ mọ̀ káfí yẹn ṣe freestyle fún wọn. ego dùn mamadi kò ṣáà ti lówó lápò àṣàbí tó ń ṣa dọ́là àwọn pàdé mi tó ń ṣe wáyà èkó dùn jù báyìí lọ àwọn arábí náà mọ̀ pẹ́ sá lọ ó wà lẹ́kọ̀ọ́ àwọn kan bá òkè o má lọ fọ́ bí àwa ò lè sá lọ fún wọn tán bá dé a máa kí wọn káàbọ̀ àwa la lè kó ìwọ má fọ̀ inside life oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ lágbo young john oríṣiríṣi ìdí ló wà ń bẹ̀ kó ń bẹ̀ quarter pass òṣìfẹ́ high after one original tramadol extra kó ń bẹ̀. bàbá kò ṣe máa ẹ ṣe máa ń ẹkọ bó sórí afẹ́fẹ́ dẹ̀ ṣe nǹkan yín náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe àmì lè wá ó gba bòmí. ọlọ́run ló fàṣẹ sí i ló kó sí Naira Marley lọ́kàn tó wá gbalẹ̀ kankan bíi iṣu ẹ̀wà. àwọn èèyàn kan lọ sọ fún pé bàbá ti parí iṣẹ́ yẹn lórí. ẹnìkan tẹ̀ wá mi tó ti ń wá mi tó ń pè mí pé èmi ò tiẹ̀ mọ̀ ohun tó ń pè mí pé Naira Marley ń wá ẹ wọ́n jọ wà ní ibì kan tó ti ń tẹ́ pé Naira Marley mi ò kúkú gbọ́ ìgbà tí ma fi ṣí mo ń ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi lọ́bẹ̀lẹ̀ ìgbà tí ma fi ṣí ojú fóònù over 1000 missed calls. ẹ gbà mí kí ló dé ọkọ mi kọ́kọ́ fò kí ló ṣẹlẹ̀ ṣé ẹbí kan kù ni àbí jọmọ nǹkan tó máa ń ṣe wá nìyẹn ńlẹ̀ yìí so ibi tí mo kàn ti ń sọ̀rọ̀ bí kọ́ọ̀lù ìpè ẹnìkan tí mo mọ̀ nínú Mákindé bí yẹn ṣe wọlé chairman nanta lẹ́kọ̀ọ́ bí yẹn ṣe wọlé mo ṣe gbé fóònù nínú pàdé mi Naira Marley ń wá ẹ o ó wá ẹ ó jẹ́ ní 1 million mo ṣe lọ sórí Twitter nìyẹn pàpà Marlians look for him fóònù ó wá dà pé fóònù tún ya final mo ṣe ya pa fóònù nìyẹn kọ́ máa kó bá mi. You understand? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mo tún dúpẹ́ lọ́wọ́ Naira Marley fúnra ẹ̀ wo bó ṣe ń ṣe Èkó àkété ìlú ọgbọ́n Èkó arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ Èkó arọ̀dẹ̀dẹ̀ mọ́jà Èkó àkété ìlú òkun alágbálúgbú omi ẹni bá ní a ò lómi lẹ́kọ̀ọ́ ẹbí wọn ń pè ta ló ní abata bútú bàbá omi kómi ta ló ní abata bútú bàbá odòkodò
èkó àdélé ibi àǹgẹ̀rẹ́gbẹ́ ń sáré ju ènìyàn ẹlẹ́sẹ̀ méjì lọ ẹni wá sí kò tí ò bá gbọ́n kódà kó lọ ìlú òyìnbó kò lè gbọ́n mọ́ afẹ́fẹ́ tó nípọn wà ń bèbè òkun ti wá fàájì tó nípọn wà ń bèbè ọ̀sà èkó ọmọ òòṣà ní òòṣà má ṣe kútere òòṣà àmọ́ gbobi àmọ́ kútere àmọ́ gbodidi orí àwa lọmọ afínjú wọjà márùn gbẹ́ndẹ́kẹ́ ọ̀bùn wọjà wọn apá ṣíọ̀ṣíọ̀ ọ̀bùn ṣíọ̀ṣíọ̀ ló rẹ̀ rù afínjú wọlé bójú bá tẹ̀yìn gbẹ̀dì ojú òní lè tè kó lé àwa ń lè Naira Marley family ni wa kò ní dáa fún yàwó yìí wo ọlọ́run wo ẹ̀mí gígùn ní tiẹ̀ máa ṣe bó ṣe ń ṣe àwọn tí wọ́n ń bínú ẹ̀ tìtorí pé òun sòdodo ọlọ́run ayé àwọn lójú kan rí pé tí wọ́n bá ṣe iṣẹ́ wọn níṣẹ́ àwọn tó ń pè ní Marlians yẹn àwọn náà rí nǹkan ṣe àbí wọ́n ní 1000 jeans no bet mo ti lo bet mi bá ti yọ kí n tún sag mo ní bọ́sà ẹ̀yin pípọ̀ Marlian mo wà pẹ̀lú ẹ fẹ́ ó bá a ní kó bá jẹ́ grandpa Marlian pàdé mi ó bá a ní kó bá jẹ́ ọmọ ìyá mi mo wà pẹ̀lú ẹ pé àbí à ń ṣe jẹ́jẹ́ you know that I dey with you Naira mo wà pẹ̀lú ẹ fẹ́ kú tọ́wọ́ ní kó porúkọ ẹ̀ gan kò mọ́ pé alóhùn Naira Marley. ẹ kó jẹ má fọ ni a ti wá dé kí bàbá wa ṣe gidi ẹ gbádùn ẹ bàbá láti ìlú ayélujára lọ síbi ẹ lẹ́yìn yẹn àwa dé bàbá jẹ́ kẹ́ mọ̀ pé ó tún díjọ́ mi ó dọ́jọ́ rẹ̀ ẹ sáré kó fíjì ẹ̀ fáwọn Marlian bùbálà àwọ̀ okùn làwa ń lò bàbá okùn ní òun ṣe bẹ́ẹ̀tì àmọ́ bẹ́ẹ̀tì lẹ́yìn lò. mi ò fẹ́ gbọ́ tí máa yọ bẹ́ẹ̀tì wọ́n lè ní kí FCC máa lè. grandpa wà ń bí grandpa ní kò sí nǹkan tó ṣe ń kàn wá pẹ̀lú ń pé kẹ́ máa fọ̀ bàbá àwọn tí ń kí yan Marlian. ẹ ṣeun jàre gbogbo àwọn Marlians àtàwọn tó ń nífẹ̀ẹ́ Marlians wọ́n ń kó wa jẹ wọn ọ̀kẹ́ fẹ́ fọ́ ni àwa náà ò dẹ̀ ní fọ́ fún ẹ get. àwọn kọ̀ọ̀kan wà tó fẹ́ bọ́ ṣe ń wòyìn báyìí pé yálà wọn sí lẹ́kọ̀ọ́ àmọ́ tí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ tó fẹ́ pè yín fún iṣẹ́ tó náà fẹ́ wò pòkè báwo la ṣe lè rí yín nǹkan báwo ni wọ́n ṣe lè. ó wà lórí Instagram handle mi ìyẹn jẹ́ @Chukwuka Jude ọ̀rọ̀ kan @Chukwuka Jude bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ rí contact tàbí tẹ contact yẹn ẹ rí email àti phone number kò sí tí ẹ kàn sí ní orí ẹ tí ò dọ́dọ̀ mi tí a fèsì sí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ẹ ṣeun gan ẹ. ọ̀nà ti gbọ́ yẹn tẹ́ bá ti débẹ̀ ẹ kàn sí bàbá ń bẹ̀ business ni o ẹ fẹ́ rí wọn ni o ẹ fẹ́ gbọ́n lóko òkú ni o ẹ send mi o kẹ́pọ̀ ọ̀bẹ bàbá ṣókí ìmọ̀ràn fọ́wọ́n ọ̀dọ́ Nàìjíríà tó ń wò yín báyìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ń sìn ní pé I want to travel àmọ́ wọn Naira Marley tẹ̀ ń sọ ìwà ń ta wọ́n wálé wọ́n ń ṣe ìmọ̀ràn lẹ fẹ́ gbọ́n ọ̀dọ́ tó ń wò yín báyìí. ilé làbọ̀ sí mi oko ìyẹn ò ní a máa lóko a máa wà lóko wa padà wà lẹ́nu àmọ́ oko gbogbo wa náà gbọ́dọ̀ wà lójú kan oko àwọn kan wà nílẹ̀ òkun oko àwọn kan wà ń dalẹ̀ oko àwọn kan wà nílé ibi tó kó ẹ bá wà gbàdúrà kọ́lọ́run fi hàn ẹ́ bọ́lọ́run bá dẹ̀ ti ọlọ́run ṣe àgàbàgebè ibi tó kó ẹ bá wà tí wà á ti rí èrè kọ́lọ́run fi hàn ẹ́ wàá dẹ̀ sóríire lágbára ọlọ́run àmín. tí wọ́n fẹ́ ṣiṣẹ́ tíátà tó ń wò yín tó fẹ́ràn yín tó ń rìn yín káàkiri tó ń náà pé sẹ́mi náà lè ṣiṣẹ́ tíátà yìí tọ́wọ́n òbí ò fẹ́ gbà kí lẹ fẹ́ sọ fún ìmọ̀ràn lẹ fẹ́ fún. ẹ̀yin òbí ni máa kọ́kọ́ bá sọ̀rọ̀ náà ìgbà tí mo parí accountant mo ya post certificate fáwọn ẹbí mo fèsì ibi tó yẹ kó ti bẹ̀rẹ̀ ní iléèwé ẹ̀kọ́ gíga ibẹ̀ náà ti mọ nǹkan tí ọmọ máa jẹ́ àmọ́ wa ò ní counseling department ní ilé ẹ̀kọ́ gíga wa tó bá jẹ́ pé counseling department wà ní wọ́n á ti wo ọmọ wọn mọ nǹkan tó lè ṣe ká ń pé counseling department wà èrú wa ò ní lọ ṣe accountancy kábẹ́rẹ́ àti face dramatic arts àbí theatre arts láti ilẹ̀ àmọ́ ọlọ́run náà ni gbogbo ìrìn ẹ̀dá ọlọ́run ló yé ẹ̀yin òbí wọ́n ní ajá òde òní ló mọ ehoro òde òní mú àwọn bàbá wa fẹ́ dókítà lọ́ọ̀yà ẹnjìníà àmọ́ mélòó nù ẹnjìníà ló lè gba owó tí Messi ń gbà wọn àbí aláya dókítà yẹn dá mélòó nù wọn ló lè ká wọn àbí pòfẹ́sọ̀ dá kó gba owó Messi sọ̀rọ̀ mi ò yé
Bill Gates ó parí yunifásitì ibi orí gbèdé ni ó jókòó pé kí ni mo lè ṣe sọ̀rọ̀ mi ò yé yín tọ́mọ bá ti ní nǹkan báyìí ló fẹ́ ṣe Mbappe àwọn òbí ẹ̀ náà ń gbé lọ gbá bọ́ọ̀lù sọ̀rọ̀ mi ò amọ́lé ní sọ̀rọ̀ mi ò yé so ó yẹ ká mọ̀ pé ayé yìí ti kọjá doctor engineer èyí tá mú ọ̀la èèyàn dá professor ká má lọ sọ́hun professor wo la ní òkè o báyìí ṣé báwọn tiwọn náà ti lọ sókè òkè wọn padà wálé irú àwọn jẹjẹ irú àwọn Kanu irú àwọn Finidi George irú àwọn mélòó nu àwọn tán kàwé náà lè dúró níbi táwọn bàbá yẹn wà kò sí èmi ò ní kọ́ ọmọ má kàwé o èmi ò ní kọ́ ọmọ má kàwé àmọ́ tó bá lẹ́bùn ó yẹ kẹ́ bá fẹ́ kó bá gbaná kó gbalẹ̀ sọ̀rọ̀ mi ò yé ẹ ṣeun ẹ̀yin ara lé. òun lè ti gbọ́ látọ̀nù bàbá wa ó lè sọ pé bẹ́ẹ̀ ṣe wà ń bẹ̀ yẹn ń gbádùn ètò àwa gan táwọn àbẹ̀ gan ṣe kí ni agbádùn ẹ̀ nínú wa dẹ̀ dùn pé àwa bàbá wa gbà wá tọwọ́tọwọ́ tẹ̀ bàbá ẹ pẹ́ fún wa o kò tí ì yá ń sì yìí o a ṣe 70 a ṣe 80 a ṣe 90 a ṣe 100. àìrọ̀ 100 ti pọ̀ jù bíi ti kíní kọ́ bíi ti gọ́vnà yọkọ̀ o máa ṣe 70 máa kọjá 70. a dẹ̀ ṣe 90 náà òun nìyẹn rí pé. 100 kan máa ẹ lọ gbé bàbá jáde òórùn ti jáde o àbí òjò fẹ́ rẹ̀ gbé bàbá wọlé kí ni mò ń dúró ṣe àbí kéyìn ti tọ́ lẹ́nu ká máa lọ obì fún bàbá kọ́lọ̀ ẹ pé bàbá ẹ fún bàbá ń business bàbá ti ní tó bá fẹ́ ṣiṣẹ́ tó jẹ́ iṣẹ́ tó lọ́pọ̀lọ́ iṣẹ́ tó jìnnà ni pé bàbá ò ní gbowó púpọ̀ jù lọ́wọ́ ẹ̀ wọ́n á wò iṣẹ́ náà nítorí rẹ̀ kò ní pọ̀ jù bíi ti fandam kọ. a ti rí lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ bàbá wa àlejò ẹ̀ ní ìta gbogbo wa gbádùn táyìn náà gbádùn ni bàbá wa Jude mo ti ní mi ní ìpè tán Jude ọ̀gọ́mẹ́bùnẹ́m Nnabuife Okwuwadịegwu Chukwuka Jude Nnabuife ìyẹn túmọ̀ sí bàbá ṣe kókó ọ̀gọ́mẹ́bùnẹ́m oore mi ò ní pa mí Okwuwadịegwu ọ̀rọ̀ ayé gbẹgẹ́ sọ̀rọ̀ mi ò yé orúkọ mi nìyẹn oore mi ò ní pa mí nítorí àti ṣoore fún yàn o lọ́la. orí gbogbo ọ̀ nípa ọlágbára Ọlọ́run bámi ẹ ṣe gan a tún máa rí yín lọ́jọ́ ọjọ́ rẹ̀. ọdún mamadi kò ṣáà ti lówó lápò àṣàbí tó ń ṣa dọ́là àwọn pàdé mi tó ń ṣe wáyà èkó dùn jù báyìí lọ àwọn arábí náà mọ̀ pẹ́ sá lọ ó wà lẹ́kọ̀ọ́ àwọn kan wà òkè o má lọ fọ́ bí àwa ò lè sá lọ fún wọn tán bá dé a máa kí wọn káàbọ̀ àwa la lè kó ìwọ má fọ̀. ọdún ṣẹlẹ̀ ní ló ń bẹ́ẹ̀ gbọ́ mẹ́. ìfẹ́ ha ìfẹ́ ha. alákùnrin kan wà tó ń gbé ìṣe àti àṣà lárugẹ níbi tá a wà yìí ni bẹ́ẹ̀ ni nǹkan tó wá jẹ́ kàyéfì ibẹ̀ ni pé ẹni yìí tá tí wọ́n ń sọ tí wọ́n ń ṣe pé ọmọ Yorùbá gangan ni wọ́n o bó tẹ̀ kọ́ máa sọ pé wọ́n ń ṣe ọmọ Yorùbá o àmọ́ ìṣe àtàṣà yìí wọ́n ti gbà láwọn àtàjẹ́ Yorùbá gan. Igbo Igbo ekele kwa mụ nọ aha m Jude ọ̀gọ́mẹ́bùnẹ́m Nnabuife Okwuwadịegwu Chukwuka ọmọ bíbí ilẹ̀ Igbo ni mí àmọ́ mo pàdé ọba Èkó lọ́jọ́ ni ó ní báwo ní tèmi ṣe jẹ́ mo ní I'm a Lagosian of Eastern extraction bàbá ní báwo ló ṣe jẹ́ mo ní bàbá ìran Yorùbá wo ló ń jóṣòdì bàbá ní olóró sọ ibi tá a parí ẹ̀ sí náà nìyẹn. ṣé ilé ìsọ̀kan pa Ilé Ifẹ̀ ni ẹ̀dẹ̀ ń ṣàkárá ń gbé bàdàn ṣé ilé ìsọ̀kan pa Ilé Ifẹ̀. Ifẹ̀ òye làgbo àwọn ọlọ́mọdòdò kan ò tẹ́rẹ́ àwọn ọlọ́mọ olódò kan ò tààrà odò tó sàn wéréké tó dẹ́nkulé ọ̀sìnlẹ̀ tó dàbàtà ó dẹ́nkulé adéláwẹ̀ tó dòkun oníké ò gbọ́dọ̀ bùmú abàdà wọn ò gbọ́dọ̀ bùwẹ̀ ògèdègèdè oníṣòbòrò ni ó mọ omi odò náà gbẹ ṣòbòrò míhùn mi ẹ jẹ́ kíbi dandan mọ́ bá lábẹ́ a kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni a kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Oyè kò ga kò bẹ̀rẹ̀ là kí wọ́n nífẹ̀ẹ́ Òdáyé bí a ò sì kí wọ́n nífẹ̀ẹ́ a kì í tábẹ́rẹ́ ojú bíntín ni wọ́n fi wo ni èmi wá kọ́ba nífẹ̀ẹ́ mo là kún
fún ọba nílùú ṣeéṣe fún àdìmúlà wọn ní àpàlàdò bàǹtẹ́gbọ̀ọ́rọ̀ ní mọ̀fẹ́hùn mi ṣẹ́gi ọwọ́ àti tẹsẹ̀ káfárí apá kan dá kan sí ipa òrìṣà aṣọ funfun ṣe bóun ló múlé olúfẹ́hùn mi àpadàrí ẹni àpàlàdò ènìyàn ẹbọ ojoojúmọ́ ní múlé wọn sún mi lọ àwa ọmọ ní fìtílà rébété iná kò ní kú níbẹ̀ tọ̀sán tòru ibẹ̀ ní bàbá wa gbé ń kawó ẹyọ àwa ọmọ ní ìlùkàn tí wọ́n fa awọ ẹkùn ṣe akétépe tí erin náà fi ṣọ̀sán lù oníkẹ́ ò gbọ́dọ̀ jó abàjà ò gbọ́dọ̀ yẹsẹ̀ kìkìdá oníṣòboro ni ó jolù náà ya oògùn ò ṣeé dágbé bàbáta ni ò mọ̀ wípé irin ti pọ̀ lágbẹ̀ẹ́dẹ òun bá ti má lágbẹ̀ẹ́dẹ kò jẹ́ mẹ́ni fínná àbọ̀mẹ́rẹ́ o.